until tí Yorùbá bá stop àbòsí, until tí àwọn Yorùbá kan tí wọ́n bá stop àbòsí, tí wọ́n bá stop irọ́, until tí Yorùbá bá ní ìkìyà àbí ìgboyà, until tí Yorùbá bá ṣe tán wípé yes àwọn fẹ́ ṣe bí akọni, until then la máa bọ́ lọ́wọ́ àwọn wèrè yìí. Until tí Yorùbá bá fi àwọn Yorùbá kọ̀ọ̀kan ni o, not all Yorùbá, tí wọ́n bá fi irọ́ kalẹ̀. This is me, this is who I am. Until tí ẹ bá ní àyà láti sọ wípé èmi ni, this is me, this is who I am. Until tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀, in as much tí Yorùbá bá sì believe pé káwọn máa pa irọ́, as in tí Yorùbá àwọn Yorùbá kọ̀ọ̀kan bá sì believe pé káwọn máa gọ sẹ́yìn kankan, àwọn people ìmọ̀ máa kó yín láyà jẹ. Saheed Òṣùpá ẹ fọ́kọ̀ Saheed Òṣùpá ẹ fọ́nbù, as in Alhaji mi fẹ́ lọ Alhaji because you are not Alhaji, you are not Alhaji after one tanra wa. Saheed Òṣùpá ẹ ti kódà mi mo bí fẹ́ sọ f yẹn f kìíní kan mo fuck yẹn mo ti fẹ́ sọ ní Yorùbá, tẹ́ bá mọ̀ ní Yorùbá bá mi kọ sí comment section. Saheed Òṣùpá ẹ ti jára kí àwọn àkọ́ta nífẹ̀ẹ́ yín gan. Until tí Yorùbá bá dúró tán pé kò sí tó máa ṣẹlẹ̀, tá bá sì ń parọ́ mẹ́wàá wọn máa kó aláyà jẹ. Àwọn pípì wọ́n bí wọ́n ríra wọn, wọ́n bí fún àwọn ọ̀jẹ̀ nǹkan ni, wọ́n bí pa àwọn ọ̀jẹ̀ nǹkan nínú ayé. Wọ́n lè má Tinubu Mali wá kọ́ máa wá dẹ́rù bà wá nílẹ̀ Yorùbá until tí gbogbo Yorùbá bá wò pé yes okay this is who we are. Ẹlẹ́bọ ni wá. Ẹ bá mi sọ ní Yorùbá kí n pín yẹn. Saheed Òṣùpá FK gan ni, F up gan. Tó bá dé yan F up gan, inú ń bí àwa kan. Ẹni ọmọ Yorùbá tó bá ti wá bọ́ta sọ̀rọ̀, ọmọ wa máa bọ́ta, ọmọ máa challenge yín. Wàsíù Àyìndé bàbá Túálè, mo kí yín. Wàsíù Àyìndé mo pàtó sọ pé tó ní wọ́n ganu sí, wọ́n bọ́ta, wọ́n ní kí Wàsíù Àyìndé kó bọ́ta kó bẹ̀bẹ̀, ó máa jábọ́, ó máa fò bọ́, ó máa rìn bọ́. Túálè Wàsíù Àyìndé mo gbé fún yín, kùdùsì fún yín, kùdùsì fún Alhaji Wàsíù Àyìndé K1 the ultimate bàbá Túálè yín, mo gbé fún yín kùdùsì ramoni fún yín gan. Saheed Òṣùpá ló fọ́ àwọn ẹ̀yin lẹ fọ́ gbogbo ẹ̀ lójú. Saheed Òṣùpá ẹ̀yin lẹ fọ́ gbogbo ẹ̀ lójú. Mo dẹ̀ mọ̀ pé ẹ mú ẹkì ẹran bí ọ̀rẹ́ kọ́. Mo mọ̀ pé ẹ mú ẹkì kì í ṣe ẹran bí ọ̀rẹ́ Saheed Òṣùpá náà. Ṣùgbọ́n Saheed Òṣùpá bí ẹ torí respect ọmọ Leo ni Saheed. Àtàwọn ti jẹ́ Leo, a máa ń ní respect gan, a máa ń tijú èèyàn gan. Ṣùgbọ́n with the touch of ṣinṣin máa ń wà lórí wa. Saheed Òṣùpá ẹ̀yin lẹ jẹ̀bi gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin lẹ fún àwọn people yìí opportunity yẹn ni àáfàá Suna náà fẹ́ lò wọlé. Pípa àsìkò tó sọ pé Saheed ó bú Kùránì ó bú kíní kan yẹn lòun náà fi wọlé. Saheed ẹ wo ẹ ṣe ó pè é kó kù díẹ̀ káàtó, ó kù púpọ̀ káàtó ni, ó kù púpọ̀ káàtó. The last time I saw you was 97 kan lẹ́yìn 92 syria gbà tí Malim ṣe tó ṣe party nínú barracks ní Apapa nínú military barracks. Ẹ̀yin lẹ kọrin fún Malim nígbà yẹn tá wá síbẹ̀. That was the last time I saw you kó tó pé mo travel. Àdúgbò kan lájọ dàgbà sí. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹ má fún àwọn pípù yìí ní ẹni tó bá ṣe ní àpọ́nlé yìí ò kí máa ń pọ́nlé. Àwọn pípù yìí ò kí ń ṣe ní àpọ́nlé. Ṣé ẹ̀ṣọ́gun ni? Saheed Òṣùpá ṣé ẹ̀ kí ń ṣe olóògùn ni? Ìgbà tẹ́ ti ṣe fídíò, màá play fídíò yẹn, ìgbà tẹ́ ti ṣe fídíò yẹn mo ní Òṣùpá ti fuck up. Ìgbà tẹ́ ti ṣe fídíò yẹn lára ti ń ta mí pé Òṣùpá ẹ bá má ṣerú fídíò yẹn. Àwọn people yìí wọn gbọ́ nánà wọn kì í ṣe alápọ̀nlé. I know they will come after you. Momo, I know these people, they will come after Saheed Òṣùpá. Gbàtẹ́ ti ṣe fídíò yẹn. Kúndẹ́rẹ́ tí Wàsíù Àyìndé bàtọ́ ní wọ́n ganu sí, wọ́n ṣe kíní kan sí, wọ́n fẹ́ ẹ̀sùn kúnkún, wọ́n kéékééké. Kíni? Kò gbọ́ nǹkan kan. Wàsíù Àyìndé ò gbọ́ nothing, kò gbọ́ nánà.
ó láwọn àfáà ó ní wọ́n ganu sí wọ́n fẹ́ àtúnjọjọ ganu sí wọ́n ní kó bọ́ta wọ́n tún toast ẹ̀ wọ́n ní bóyá kó tiẹ̀ ṣe apology yẹn bákan ó ní kò sí nǹkan tó jọ. Kudusi, God bless you mami. Kudusi Falaji Wasiu Ayinde, Kudusi fáyìndé, Kudusi fún Alhaji Wasiu Ayinde. Ẹni tí ò bá ti ń ṣe ni àpọ́nlé èyàn kí máa ń pọ́nlé. The more you come out to beg them, the more tó máa rò bí ilẹ̀ Yorùbá àwọn kan lè intimidate wá nílẹ̀ Yorùbá. Until tí Yorùbá bá ready tẹ bá jẹ́ kó yá pípù yìí pé orí ilẹ̀ bàbá yín lẹ wà wọn ò lè halẹ̀ mọ́ yín. Until tabayé parọ́ Ọlálọ́mí mo ṣe like kí lórúkọ ọmọdé ọmọ Ọlálọ́mí Portable. I love him so much. I love him so dearly. Mo like ẹ̀ bàjẹ́bàjẹ́ ó jẹ́ kó yọ pé òun ṣoògùn wọ́n bá ní pàgùn yọ lẹ́nu wọ́n bá ní kíní kan yọ lẹ́nu. Ẹ fi ààbò sílẹ̀ ńlẹ̀ Yorùbá. Show the world who you are. Ṣẹlẹ̀bọ nìyẹn kẹlẹ́bọ dúró láyé ẹlẹ́bọ. Káwọn mùsùlùmí dúró láyé mùsùlùmí kírísítẹ́nì dúró láyé kírísítẹ́nì. Ẹ yé gbafá ní kọ́nà kẹ máa ṣògùn ní kọ́nà kẹ máa wá bọ́ síta ní gbangba kẹ máa lálàájì níyìn alájà níyìn àbùkù àtẹ̀tẹ́lẹ̀ máa ń bá dé. Because these people they know pé ẹlẹ́bọ níyìn wọ́n ń jẹun nínú owó ẹbọ yẹn. Alájọ Saheed Òṣùpá wọ́n rán yàn lọ sí Mẹ́kà náà. Ṣáwọn tó ń lọ sí Mẹ́kà wọ́n pé Saheed wọ gbódù. Ṣáwọn tó ń lọ sí Mẹ́kà wọ́n pé Òṣùpá ń ṣàwo ọmọ pé ó ń ṣe ẹbọ. Ó lọ sọ́dọ̀ kábíyèsí Ọ̀ọ̀ni onírìṣà kábíyèsí bàbá oníjọ̀wọ́ ó ń bá àwọn kábíyèsí Ọ̀ọ̀ni ń sọ̀rọ̀ Òṣùpá ọjọ́ ń jù sí ohun yẹn síra wọn orí kábíyèsí Ọ̀ọ̀ni orí wọn ń dìde ńlẹ̀ báyìí wọ́n ní wọ́n ti ròyìn ẹ fún mi kó tó di pé ó débí tí ó ti mú omi kíní kan mi Ọ̀ọ̀ni kábíyèsí mi náà bọ̀ wá mú mi kíní kan yẹn Ọ̀ọ̀ni ń bèrè lọ́wọ́ Òṣùpá pé tí ó ti mú omi kíní kan Ọlọ́run sì mú èmi gan bọ̀ wá mú omi yẹn anybody yẹn padà sílé ẹ lọ mú omi tó bá wà ní àwọn bàbá yín all of us you go back to ilé ẹ padà sílé omi tó wà ní àwọn bàbá yín omi tó wà ní àwọn ìyá yín ẹ lọ mú let them know who you are ẹ yé pretending ọmọ Yorùbá ẹ yé pretending àfáà Suna ló tún gbé kun ní ayọ̀ tún sunkún yìí àfáà Suna èbó ti rí ní tí ó ti jájú ẹ lójú ẹ fẹ́ gang fight nígbà tọ́rọ̀ wà tí Saheed Òṣùpá ṣẹlẹ̀ ẹ̀yin lọ́mọ bẹ́ẹ̀ jọ dí sí láàrin ara yẹn jọ ń bára yín ṣe bọ̀ láti ilẹ̀ lẹ́tí jọ ń bára yín ṣe ó play àwọn ibi tó ti dùn láàrin wà tí Saheed Òṣùpá èmi sọ fún yín pé àtàfáà Suna àtàfáà Tẹ́mù àtàfáà Sunkun àtàfáà Kulikuli àtàfáà Donkua spare malam from the front to the back from the back to the front malam na malam whatever àfáà Suna o àfáà Tẹ́mù o ẹ sì máa wùwà yẹn ṣáá ni kò sí bẹ́ẹ̀ báyọ̀ ṣe tẹ́ ẹ̀ ní padà dàyàn àgàgà tó bá wà lókè bí kó jábọ́ ló máa ṣe yín bí kẹfà jábọ́ ló máa ṣe yín mi ò lálà mi ní Saheed Òṣùpá ò ṣẹ́ o mi ní Saheed mo ti ń wo post ẹ mo fọlọ́gbà búra wọ́n ti ń gbé wá fún ilé lọ́sẹ̀ kan tó ń sọ wípé ìsàbá tó ṣe kinní kan ìsàbá tó ṣe kinní kan mo bá normal content tó ń ṣe òun ló fẹ́ ṣe oyin tí má sọ̀rọ̀ Alhaji Wasiu Saheed Òṣùpá tí bá drag yín nǹkan máa bàjẹ́ o nǹkan ní normal mọ́ ókè o ti drag ẹ̀ nísìn táni kò normal fún mọ́ báyìí táni kò normal fún mọ́ àfáà Suna ọlọ́mọ èyí tó ti ṣe fídíò táni kò normal fún mọ́ báyìí tẹ bá ti wò pé bí ẹ ní àṣírí èèyàn kan lọ́wọ́ tẹ bá ti wò pé ẹ ní àṣírí èèyàn lọ́wọ́ orí ahọ́n yín ló máa ń wà gbogbo ẹni tí àṣírí ọmọlàkejì bá ti ń wà lórí ahọ́n ẹ̀ ohun tó máa ń ṣẹlẹ̀ sí wọn ló ṣẹlẹ̀ sí ẹ̀ yẹn ó lè jàre I don't know mi ìmọ̀ tẹ́jọ́ ń ṣe papọ̀ but for you láti wá play voice note wà tàlájì Saheed Òṣùpá jọ torí Ọlọ́run èèyàn gidi ìwọ ló máa fẹ́ bẹ́ẹ̀ ṣe láti gbà tí àfáà na àfáà God bless you àfáà na àfáà gbàgbé pa ẹ̀ ariwo lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ní ẹrọjú ológbò 16 ẹrọ bíi àtàbàtà 8 kíníkan bẹ́ẹ̀ tí ọmọ Yorùbá kan bá bọ̀ta tó bá ní òun ṣẹ́fá wọ́n ní kan lọ pa àwọn ọ̀dẹ̀ lọ́rọ̀ orí ológbò 16 àtàrẹ 8 àtàkíníkan 15 yìí
àwọn Fúlàní wọ́n fẹ́ máa oppress wa lórí ilẹ̀ àwọn bàbá wa ni ohun tí Yorùbá bá dìde ìpèdè èmi ò ṣe mùsùlùmí mi ò ṣe kìrìsìtẹ́nì ẹlẹ́bọ ni mi Yorùbá Wuyi Èṣù Wuyi lórúkọ mi Èṣù Wuyi Ṣàngó Wuyi Ọya Wuyi Irúnmọlẹ̀ Wuyi Òṣà Wuyi láàlú ògiri òkò Wuyi Ògún Wuyi Ṣàngó Wuyi gbogbo nǹkan tó bá ti wà nílẹ̀ Yorùbá báyìí bàbá wa Ṣọ̀pọ̀nná Wuyi gbogbo tó bá ti wà nílẹ̀ àwọn bàbá wa ló Wuyi lọ́dọ̀ tèmi ọtí tí Yorùbá tẹ́ bá sọ pé yes this is who we are bẹ̀kẹ́ máa wá ṣẹ́fá ní kọ́nà kẹ́ máa wá jẹ́ alájà lójú ayé kò lè rọ́gbọ́ o kò lè rọ́gbọ́ gbogbo oore tí Ifá bá ṣe fún yín àwọn pípọ̀ ìfẹ́ kẹ́ máa gbé fún Kùránì ni kò dẹ̀ lè ṣeé ṣe àáfàá Suna náà ṣùgbọ́n ti rí nísìn ò bọ́ta tí máa drag yín nǹkan máa bàjẹ́ kí ló bàjẹ́ nísìn èmi yóò bá ti sọ fún mi pé Yorùbá Wuyi àṣírí tó wà lọ́wọ́ mi máa tú ìjọ ẹ̀ máa ti bẹ̀rẹ̀ sí ní fìtínú ẹ̀ ìjọ yẹn because ó tí ì tú mi tí mà ṣírí yẹn tó máa fìtínú ẹ̀ kó lè bá a tú èèwọ̀ ni màá bá bẹ́ẹ̀ fi òrí kódà tó bá pẹ́ bá gbà kí n bẹ́ẹ̀ ju èèwọ̀ yẹn ní ẹ̀ṣẹ́ kí èèwọ̀ yẹn kó tú gbùrù kára gbogbo wa balẹ̀ òun sọ wípé ó sọ nǹkan tó sọ fún olóyè Sunday Igboho tó fi sọ pé àfáà Suna má ṣe bẹ́ẹ̀ yẹn o àfáà Suna má ṣe bẹ́ẹ̀ yẹn o kí ló tó yẹ tó gé bẹ́ẹ̀ yẹn kú o kí ló sọ fún olóyè Sunday Igboho tó sọ fún Saheed Òṣùpá yes ọmọ èèyàn máa ń báyàn rìn kí èèyàn má jẹ́ àǹfààní lára èèyàn ó máa ń ṣẹlẹ̀ èèyàn máa ń nífẹ̀ẹ́ èèyàn ẹni tó dẹ̀ nífẹ̀ẹ́ yẹn tó dẹ̀ ní jẹ́ àǹfààní kankan lára ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Saheed Òṣùpá wo ti gbà lọ́wọ́ ẹ̀ rí 50,000 ní 20,000 ní bóyá Ọlọ́run ò rán sí ẹni bóyá Ọlọ́run ò rán Saheed Òṣùpá sí ẹni and again moreover ṣé wọ́n fúnra rẹ̀ àfáà Suna ìwọ fúnra rẹ̀ ṣé o ti yí ara ẹ̀ wò ṣé ìwọ fúnra rẹ̀ ṣé o ti yí ara ẹ̀ wò ṣé nǹkan ò ṣí ẹ́ I am telling you as a sister to you ṣé ìwọ fúnra rẹ̀ ṣé o ti yí ara ẹ̀ wò ṣé wọ́n máa bá ẹ fínra ṣé wọ́n ti sún ẹ nídìí ṣé nǹkan ò máa ṣe wọ́n fúnra ara lára ẹ tí o ti yẹra ẹ wò ọbẹ̀ lè ṣe wọn ò ṣàánú ẹ oníkàfà kínní kan kò ní àfà mi Ọlọ́run kò introduce ẹ sáwọn tó láṣẹ ga nínú ayé kò introduce ẹ olọba kínní kan kò ṣe fún ẹ kínní kan ṣé àfà mi Ọlọ́run náà sì kò tí ní máa dunú pé ara tó wò ti fẹ́ ṣe lóore ní Òṣùpá tó ṣe lóore ló gbé fọ́ ìṣẹ̀jáde yẹn àwùsọ pé òní padà release ohun àwọn àfà mi Ọlọ́run àtàwọn tó kù or even Oriyomi and Sat you have the opportunity to move closer to them that is why tí àwọn olówó ṣe ń ṣe fence àti gate sílé wọn ò fẹ́ rí tálíkà sójú àmọ́ máa bú wọn pé olówó wọn ò fẹ́ rí tálíkà olówó because ìṣubú tálíkà ni ò dá àbí ìṣubú olówó ni ò dá tí tálíkà sì tún sàn ẹ fẹ́ tí bá Òṣùpá tí bá kẹ́nìkan kan máa pè mí o you know mo pọ́n people inú wà lórí internet wọ́n ń wò ẹ́ kẹ́nìkan kan máa pè ẹ́ Òṣùpá máa wò pé kí ló fẹ́ ṣe fún mi irú drag ló fẹ́ drag irú àwọn Saheed Òṣùpá tó máa bring wọn down ẹjọ́ torí Ọlọ́run ọba irú drag ló fẹ́ drag irú àwọn Saheed Òṣùpá èmi tí mi ò tí ì lówó yìí gan tí mo tó pé máa drag ẹ máa wọ ẹ báyìí pé ṣé o ti ya wèrè ni drag ló fẹ́ drag mi tẹ́mi máa number one ó dà pé o mọ̀ pé Leo ni Saheed Òṣùpá o mọ̀ pé Leo ni àwọn tó bá ti jẹ́ ọmọ Leo ṣinṣin kúlíkúlí lọ bèrè gbà tó bá bí ọmọ tó bá bí sísáìdì Leo time yẹn bèrè lọ́wọ́ ìyá wọn pé ọmọ yìí báwo ló máa sọ pé eléyìí wọ́n fry ṣinṣin lórí ẹ̀ ó tún wá jẹ́ ọmọ Ajégúnlẹ̀ ọmọ Sáfẹ́jọ́ Amukoko roundabout Sáfẹ́jọ́ àwọn tàwa láti èjè àgbọ́ nánà wọ́n ti gé tiwa lọ àgbọ́ kankan kí ló fẹ́ sọ pé máa fi dráàgì wa táwọn tí rí nínú ibi tá ti wá ghetto láti wá ghetto níbi tí everything ti normal ibẹ̀ láti wá everything na normal ibi tá ti wá àgbọ́ anything gbogbo nǹkan ló normal bẹ́ẹ̀ Ọlọ́run tó wọ́n á gbé Saheed ọgbọ́n tó sọ fún ẹ pé káwa tó lówó láti ní wèrè ó kàn lè jẹ́ wèrè pẹ̀lú integrity ni kíyàn tó di bàbá aláyé ó máa ti ní ṣókò díẹ̀ pé kínkínní báyìí a ní ṣókò kínkínní wá bọ́ta kò tẹ̀ wá fẹ́ bọ́ta kò fẹ́ bọ́ ẹni fọ́lọ́wọ́ Òṣùpá ni mí Òṣùpá tá pàjọ gbé ni ẹnìkan ní fọ́lọ́wọ́ Òṣùpá ni mí
Òṣùpá tó pa àjọ gbé ni kí pé fọ̀rọ̀ followers àjọ gbé ni àjọ gbé. Mo fọlọ́ ọba tó ni mi búra there was ṣe 97 kọ́ ni àwọn tí mo fẹ́ sọ yìí Òṣùpá lè gbẹ àwọn ò lè mọ̀ òjò ọ̀rọ̀ ń jó yẹn tó bá rántí. He was going in front of me like this. One was slippers. I didn't have to panlari. And I saw him going. I said, Òṣùpá ni o. Ó ń lọ láàrin àwọn èèyàn orí. Lójú rin. Àwọn wà níwájú mi báyìí ó ń lọ níbi ojú rin yẹn. Àwọn èèyàn pé èèyàn ń kọjá. Àwọn èèyàn ní 97 ó náà ń lọ pé èèyàn ń lọ normal ni. And I was like, Ọlọ́run bá mi gbé ọmọkùnrin sókè. Tọ́lọ́run bá gbé sókè tán nísìn. Àdúrà tèmi dẹ̀ ni ẹ̀ tí máa ń tó ń struggle Ọlọ́run bá mi gbé ní sókè. Tọ́lọ́run bá gbé sókè tán sílẹ̀ nìkan òun fẹ́ fà wálẹ̀. Ọlọ́run bá mi sọ nítọ̀hún bá mi sọ de àtẹ̀gùn fún. I said that day. Òjò burúkú lóró òǹjọ́ náà gbogbo tó ti máa ń ta ẹja òṣùkọ́ ògùn yẹn níbi ojú omi ó kún bámúbámú báyìí ni. Mọ ìdààmú àwọn táwọn láti ẹjẹ abádíà sáfẹ́jọ́ amukoko mọ ìdààmú tá a ṣe ní mọ ojú máa rọ ọmọ fẹsẹ̀ máa wọ́ omi àmọ́ wá dókè nìkan ló máa fà wá wálẹ̀ gbogbo nǹkan máa fi ṣépè fún ẹ gbogbo nǹkan máa fi bá tiẹ̀ jẹ́ náà ó Saheed Òṣùpá kọ́kọ́ wá ṣẹlẹ̀ láàrin ìwà àti àfà Suna tó bá sí pé ẹ̀mí wípé àwọn kan ń drag Òṣùpá lọ́wọ́ pé ọlọ́pẹ́ mi ráyè mi ṣẹ́ni ò jẹ́ kí n ráyè mi fẹ́ wá sọ̀rọ̀ nípa yẹn náà wọ́n ń drag pé sọ pé ohun kìíní kan ẹ má ti pè má bínú ẹjọ́ wíwọ́ fún ara ẹ ok àwọn ọmọ leo àmì bíi àwọn ọmọ leo àgbọ́ anything wọ́n ti gate leo ní Òṣùpá a máa burú bí ìyá tó bá bí wa gan a máa ń yàtọ̀ nínú ọmọ leo ọmọ yàtọ̀ nínú ọmọ ṣáá ni àtọkùnrin àtọkùnrin àgbọ̀ nǹkan kan ó wàá lè bọ́ síta ó tẹ̀ wá ṣe fídíò wípé pé Saheed Òṣùpá mo ṣe Saheed Òṣùpá o kíní kan mo lè pè bàbá olóyè Sunday Igboho kó bá mi bẹ̀ wọ́n Saheed Òṣùpá ò gbà kíní kan ẹ̀yin fáǹsì mi ẹjọ́ bá mi bẹ̀ Saheed Òṣùpá o ẹ̀yin fáǹsì mi ẹ̀yin abiyamọ ẹ bá mi bẹ̀ wọ́n bàbá mi ò káyọ̀ máa bẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kó máa sọ pé mi ò lẹ́jọ́ tí mo fẹ́ rò o súnmọ́ àwọn tó lè advice ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ súnmọ́ àwọn tó lè advice ẹ̀ wípé kò ṣe bẹ́ẹ̀ tó fi lọ́yàn ṣá wípé máa gbé wálẹ̀ ni tí máa drag yín kan ní nọ́mà mọ̀ fún tani àti tani Saheed àtàtì sórí pákó tàti sórí pákó orí bẹ́ǹṣì ní kánífà tàti sórí pákó ẹ gbà mí àfà Suna wọn bí Saheed Òṣùpá sí kí lórúkọ ẹ̀ sí Lẹ́kì Saheed Òṣùpá wọn bí sí Lẹ́kì phase 1 àbí phase 2 roundabout àmúkọ sàfẹ́jà alábà àmúkọ roundabout sàfẹ́jà alábà yà á tó máa wọlé ọmú chẹ́ńjì ẹ̀ dání o bí táwa dàgbà sí nìyẹn ó wá get out olúfimọ Òṣùpá ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fẹ́ bẹ̀bẹ̀ ní ṣùgbọ́n mi mọ̀ bí ṣe fẹ́ bẹ̀bẹ̀ yẹn àfà Suna àwọn ọjà wèrè rí ni níwájú tani àti tani níwájú àwọn tó yẹ pé òtúwá òkú bàbá òtúwá ọ̀dọ̀ bàbá múlíkó wà á máa rìn ìbò òkú àmọ́ jáde ní òtúwá òkú confam ọ̀dọ̀ bàbá múlíkó ó mọ̀ pé títí àwọn táwọn lọ wá já táwọn lọ ra búrẹ́dì ní bẹ́ẹ̀kì láago 2 òru tí wọ́n lọ já pure water láago 2 òru àwọn àdúgbò tó pé wọn kì í sùn mọ́jú ní olórí búkú kọ̀ lọ àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà ni àdúgbò wa yẹn lè kọ́ máa pè ní New York City the city that never sleep kò jáde láago 2 aago 3 òru wàá pàdé èèyàn wọn náà wọn tó bá pàdé ẹbọra wàá pàdé ewìn tó bá pàdé ewìn wàá pàdé òkú tó bá ti ń lọ bá nǹkan ọmọ jáde láti òtúwá ọ̀dọ̀ bàbá múlíkó tó máa ń sin òkú sí àwọn péyàn kan jáde ń bọ̀ láti ibẹ̀ ẹ máa pàdé ara yín àgbọ́n náà àárín nǹkan kan àwọn orí wa wá gan orí wọn come be careful o sàfẹ́jà alábàámkókò yá tí wọ́n máa wọlé o
ìyá tí wọ́n wọlé pẹ̀lú ṣé ń jẹ àṣọ ni wọ́n gbé o àwa torí wa ti tẹ̀ orí wa ti tẹ̀ àwa ló fẹ́ bá jà àwọn máa lẹ́kì wàhálà ṣọwọ́ yẹn ń jáde yẹn ní Òṣùpá wọn máa dùn ni. Taiwo street ó ṣe àwọn tẹ̀mí lórí Taiwo street 3am 3 jams like say na Christmas àwọn àṣẹ ó wá sí jams lọ́dọ̀ wa kó wá sí jams orí ẹ̀ ò pé orí ẹ̀ kò pé àfàsùnà yọ orí you no correct alájì kan Òṣùpá ẹ̀fọn àyìn náà fọ́ǹbù máa ṣe ṣó yẹn fọ́ǹbù gan bẹ̀tí lẹ́gbẹ̀ẹ́ kan ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run Òṣùpá tó àlè bàbá mi ẹjọ́ ọmọ yìí ti ṣe ó ti ṣe kò ní olùbáwí gidi kò ní adviser gidi mi ò ní kẹ́ dára lé padà o no ẹ máa fa iye ọ̀gá àtọmọṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n ẹjọ́ Òṣùpá ẹjọ́ tó bá padà realize pé ó yẹ kó ń wá àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó bá wá bá yín tó bá bẹ̀ yín ẹ jẹ́ kó tán torí Ọlọ́run àfàsùnà Òṣùpá ńlá ọ̀rẹ́ ẹ̀rọ àgbà o tó tẹ́rí sí ẹ̀mí ẹ̀ ò gbé Ọlọ́run mo fọlọ́run bá búra ẹ̀mí ẹ̀ ò gbé orí ẹ̀ ò gbé Òṣùpá má sọ̀rọ̀ gangan kó tẹ̀ má ṣe nǹkan kan fún ẹ̀ kó má ṣe nǹkan kan kó má sọ̀rọ̀ tó tẹ́rí sí àwọn kan tẹ̀ pé gbogbo yẹn kọ́ ló ṣe é bú ibi tẹ̀ ti ní pọ́blẹ́mù nìyẹn ẹ̀yin tẹ̀ ṣe content creator yìí ibi tẹ̀ ti ní pọ́blẹ́mù nìyẹn gbogbo yẹn kọ́ ló ṣe é bú wàá bú ẹ̀ lómi ìbá ọkọ̀ ẹ̀dẹ̀ níbalẹ̀ mọ́ ẹni tó bú gan lè má ti wo fídíò ẹ̀ ẹni tó bú ó lè má ti wo fídíò ẹ̀ ọkàn ẹ̀ ò ní balẹ̀ wàá bú ẹ̀ lómi ìbá nǹkan kò máa ṣe ẹ́ ṣáá ni tí ọkàn ẹ̀ ò ṣáà ní balẹ̀ ṣáá ni àwọn Saheed Òṣùpá ẹ̀ lòló tó máa táṣìírí Saheed Òṣùpá ìyẹn gbọ́ nǹkan kan kò bá àtúrẹ́ ń ṣí kò gbọ́ nánà kò gbọ́ anything aláàjì Saheed Òṣùpá tó gẹ Ọlọ́run tó bá ẹ bá wa foríjì ẹ ṣeun gan Tolú bus stop àwọn ọmọ èjè wọ́n bá wá láti èjè yájẹ́ ẹ̀yin ọmọ èjè ọwọ́ yídà ẹ̀jẹ̀ kára ọwọ́ ẹ̀rì àyọ̀wádé ṣé ìlú òyìnbó lè lè wà àwa èmi ò pọ́ọ̀ṣì ń ṣe wà yìí you can remove me from ghetto but trust me you can never Jésù àtànábì wọn ò lè yọ ghetto kúrò lára mi. You can remove me from ghetto, but you cannot remove ghetto from my body. Láyé èmi àti ghetto àjọwọ́nú ara wa ní àgbọ̀ ṣíṣì. Ó yá Tolú àwọn ti Tolú ọ́ọ̀lì wọn orí ti gbálẹ̀ àgbọ̀ kankan. Ó ga àwọn tó tú wá àwọn tó bá ní àwọn bàbá múlíkó ẹ jẹ́ kí n wo TikTok náà. TikTok ó yá ẹ̀yin ta AJ dà. Ẹjọ́ àwọn tí èjè ìfi àfọmọ́lú fi mọ́ tàgbà mọ́lẹ̀ wọn Òṣùpá ojúpọ̀ kòkó máa fọ̀ òrójú ẹ̀ ni òrẹ́yinjú ẹ̀ òrẹ́yinjú Saheed Òṣùpá bó ṣe rí àwọn ojúpọ̀ wa àpáàtì fún yẹn àfàsùnà nípa wọn lè wá ká ẹ mọ́lẹ̀ sórí Saheed ó kẹ̀ṣẹ́ o Òṣùpá kẹ̀ṣẹ́ o Òṣùpá máa tẹ̀lé ẹ pẹ̀lú búlò torí òun lè wá ládùúgbò wa yẹn wàá kọ́ 1 2 díẹ̀ ṣáá ni torí kò sẹ́ni tó gbogbo wa bákan náà ni wa àdọ́gba bí rẹ̀ àtọ́kùnrin àtọ́bìnrin má dúró dé o tó bá lọ bẹ bẹ̀bẹ̀ wájú ẹ̀ tó bá fẹ́ dìde má Òṣùpá kẹ̀ṣẹ́ o má dúró dé kó má yẹ pé gbogbo orí ẹ̀ báyìí Tolú èjè city ó yá bádìrì aláyàbí àgbà ẹ̀yà aláyàbí àgbà ti dánfọ́ driver mo ti sọ tó òjíṣọ́ èjè Òṣùpá torí Ọlọ́run ẹjọ́ òfọlọ́run bá bẹ̀yìn ẹ ká kọ́kọ́ gbọ́ fídíò yẹn sáré jù sí mi tí wò jẹ́ kí n fún ní volume tó yàtọ̀ ó wá lọ ń gbé Kùránì jáde níbi tá a bá dé nílẹ̀ Yorùbá yìí Kùránì tó gbé jáde yìí wá àfáàsùnà Kùránì tó gbé jáde kò ju àwọn èèyàn lójúmọ́ just do the needful do the normal thing and the right thing at the right time ó lọ gbé Kùránì jáde Kùránì tó gbé jáde àwọn èèyàn ò gbọ́ nǹkan kan gbé Kùránì jáde àwa kò yẹn jẹ ni àfáàsùnà gbé ilẹ̀ ń ṣoògùn àwọn onírọ̀ òṣì sọ̀rọ̀. gbogbo èyí tẹ̀sí gbogbo ẹ̀ alùpùpù lélẹ̀ ègbúlálùkọ́ jẹ́ tèmi àti ẹ̀dá mi àti gbogbo ohun tí mo bí. máa ń fa ọmọ ṣe péjọ ó ń ṣe eré ni àfáàsùnà tó ti ya wèrè ní kí ló tó ń fa ọmọ ṣe pé wèrè ń ṣe ẹ ni eléyìí ọmọ àgbádùn mọ́ are you with me
àfáà Suna ó máa gbádùn mọ́, are you with me? ṣó lálàáfíà ṣá kílẹ̀tọ̀ fáwọn ọmọ ṣe pé àwọn ọmọ náà play voice note ni ó ti ya wèrè ni, are you with me? àfáà Suna jẹ́ kó rí ẹ pé ó ṣì èrè ni kílẹ̀tọ̀ fáwọn ọmọ ṣe pé ìyàwó àfáà Suna tó bá ti rí àfáà Suna kó bá bu ṣúgà sínú ọbẹ̀, má fi iyọ̀ sọ́bẹ̀ kó fi ṣúgà sọ́bẹ̀ fún kó rí ẹ pé sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ kò sẹ́gun ọ̀kan ní alukurani sórí búùkù alukurani ìtàn yọ́nìbó àti ìjàpá ló wà ń bẹ̀, ṣé ká fi gbógun wa kò fògùn búra ṣé wàá fògùn búra sọ̀rọ̀. kí wọ́n kó wá jáde ìjáwé yẹn bá mọ̀ ká fi búra pé yóò mú náà ní bí alukurani náà ní tí wọ́n bá ní gbàgbọ́ nú ẹ̀ ká fi búra tí wọ́n bá parọ́ mọ́ wọn. àní ògbẹ́nu sọ́hún àfáà Suna ojú èèyàn náà bímọ 6 tí wọ́n rí 5 mọ́lẹ̀ ibo náà ti tó ẹ̀ dàgbà àfáà Suna gbẹ́nu ẹ̀ sọ́hún gbígbó ẹ bá mi sọ fún àfáà ẹ bá mi kọ́ sí kọ́mẹ́ǹtì pa àfáà Suna gbẹ́nu sọ́hún gbé ẹnu ẹ̀ sọ́hún gbé ẹnu ẹ̀ sọ́hún wọn ò fi aṣọ mọ́ ẹlẹ́nu tó bí ẹni àbí lèsè oníhò náà fi mọ́ ẹlẹ́nu gbẹ́nu ẹ̀ sọ́hún wọ́n ń ṣe nǹkan lójú èèyàn tó bá jẹ́ ẹni pé òórí gbẹ́nu ẹ̀ àfáà Suna ẹ bá mi tàgì ẹ̀ sọ̀rọ̀ orí ẹ̀ ò pé láyé you are a very bombastic ẹ̀yà mi ní English are you with me ẹ̀yà mi ní English you are a very orí ẹ̀ ò pé person you are a lọ́pọlọ ṣe o fẹ́ yá mi lóyìnbó ni you are a lọ́pọlọ alright you are a lọ́pọlọ do the needful you are still coming out tí má parọ́ mọ́ wọn oṣù òòrùn díta ló fẹ́ fi díẹ̀ hàn òbí abíbó kọ̀ọ̀rọ̀ àmì ṣe ń pa àwọn èèyàn ní Nàìjíríà yẹn òbí àgbà àwọn olóṣèlú yẹn ló dùn mọ́ ni Boko Haram ṣe ń pàwọ̀yàn ní Nàìjíríà yẹn tá à ń bú àwọn olóṣèlú wa tá à ń kọlu wọn out òbí agbègbè ló dùn mọ́ ni mi ní kò die in silence mi ní kò forí bẹ́ẹ̀ mi ní kò má sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ tó yẹ kó apply ọpọlọ you continue saying àfa kìíní kan from there ó tún máa ta máa kó máa olóore aláàánú ló ń lé jìnnà síra ẹ wọ́n ní àwo ló mọ̀ bó bá wí o gbé ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ àná fẹ́ nìkan Ọlọ́run mi mọ̀ bí tán ti tọ́ ọmọkùnrin ta ló bí àwọn ọmọ tó wà lórí íńtánẹ́ẹ̀tì yìí ta ló bí gbogbo yín gangan ná ẹ̀yin ọmọ tó wà lórí íńtánẹ́ẹ̀tì ta ló bí yín àwọn wo ló bí àwọn ọmọ yìí àwọn ìyá yín dà I could remember olórin kan ní Nàìjíríà lẹ́nìí nílẹ̀ Yorùbá lẹ́nìí tó jẹ́ pé ó ti gẹ́gẹ́ dígẹ̀ káàkiri àgbáyé lẹ́nìí ìgbà tó bú olórin kan tó jùlọ nígbà yẹn a gbọ́ wípé ìyá ẹ̀ ó fà á ní etí báyìí ó mú lọ bá olórin yẹn tí wọ́n lọ bẹ àgbà olórin yẹn wọ́n pe kinní kan ní àṣerílégbé wọ́n pe àwọn kan ní àṣeráyé gbé ẹni tó jùyàn lọ lè jùyàn nù ẹni tí ò ṣe é lórí lè ṣe é níkà kí ló ṣe ẹ́ ọmọ yìí mà ti ń fa gbó kẹ̀ eléyìí ń fa gbó wèrèrè ó ti ya wèrè ó ń fa gbó ó fa igbó orí bẹ́rì ló ń fà lọ change ẹni tó ń supply ẹ ní gbó Saheed Òṣùpá ẹ má ó fẹ́ bring ẹ̀ down ni má yẹ ká tanra wa ìyá àwọn ọmọ yìí dà ó fẹ́ bring Òṣùpá down ní ẹkún àbòsí lòun kókó dietest ó padà jójá ẹ lọ́wọ́ ni because I have your video where you said ẹ má bẹ̀ mí o kẹ́ni kan má pè mí o kẹ́ni kan má pè ó dà pé ọmọ kan tó kọ́ bẹ́ẹ̀ òun fẹ́ bú mi nígbà kan ní Yorùbá nation náà sọ̀rọ̀ tọ́ni Yorùbá Wuyi mo ní mi ò lè dáríjì Yorùbá Wuyi ni mo táwọn ìyá kan bẹ̀ níjọ́ yẹn pé jẹ́ kó tán mi ò lè dáríjì Yorùbá Wuyi ni mo rò pé wàá kàn parẹ́ ẹ̀ dànù. Èmi gan life in Spanish mo láì life in koko you are just ẹkún crocodile tears ló ń sun. As you continue to talk o máa sọ rubbish o máa sọ nonsense jáde the more you continue to talk the more tó ń sọ pàlàpàlà jáde lẹ́nu o wá ń sunkún ẹkún ẹgbẹ́rẹ́ wo ló ń sun
ẹ̀kú tó o fẹ́ bring it down ni tó fẹ́ pé bó ṣe kúkú ẹ̀ kọ́ ló ṣe bá bó ṣe ṣe bẹ́ẹ̀ kọ́ ló ṣe bá bó ṣe sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé àti ẹ̀ sọ pé kinní kan Òṣùpá bí pé Wàsíù Àlàbí wa bọ́ta Aláàjì Pasuma wa ní Òṣùpá ó sọ wípé pàtó Òṣùpá sọ wípé àwa kinní kan Òṣùpá náà wá bọ́ta Saheed Wàsíù kinní kan that is what you are planning but kinní yẹn ó yí ju ẹ lọ́wọ́ ni o fẹ́ bring it down ni nínú àwọn ọ̀rọ̀ ẹ pé ẹ má bẹ̀ mí o ẹ má pè mí o o ti ń post kíni láti bí ọ̀sẹ̀ kan I saw your post even though I am not your follower I saw your post. aláàánú ẹ ti wà nínú ìṣòro báyìí. aláàánú ẹ ti wà nínú ìṣòro báyìí ó ní torí pé kinní kan kíní kò yẹ kí n sọ síta but mo máa sọ gbọ́n tí mo fẹ́ sọ yìí kò yẹ kí n sọ síta but mo máa sọ there was mo fẹ́ put mátà kan ṣẹlẹ̀ lórí internet ẹnìyẹn need the help I was to use my platform nígbà mo ti máa ń gbowó fáwọn èèyàn láti bẹ̀bẹ̀ gba owó fún onítàn mo fẹ́ ṣe show ní bí ọ̀la then I had a dream àbí bí ṣe lálàá yẹn bí ṣe ń jí ní ẹnìkan èèyàn mi kan pè mí pé Lágbájá o fẹ́ ṣe nǹkan kan báyìí ta lè fẹ́ ṣàánú ná ta lè fẹ́ ṣàánú lọ́wọ́lọ́wọ́ yìí mo ní ṣàánú báwo because I couldn't even remember pé mo lálàá kan tó ń tàtì mọ́ ẹnìyẹn ẹni mi ò mọ̀ from anywhere I just want to help him and I got a warning pé ọ̀gbẹ́ni wọn bí ẹ kú tó bá tẹ́rìsì wàá pa lórí you see us coming online ẹ bá mi help kíní kan ẹ lómi sọ pé àti family ẹ ni wọ́n ti ń ṣe bọ̀ àti ìdílé náà ti ń ṣe bọ̀ wọ́n ló fẹ́ help ẹ wàá forí kó tí ò yẹ kó forí kó I am not saying ìyẹn ló ń ṣẹlẹ̀ sí ẹ mo kàn ń sọ fún ẹ bí ọ̀rọ̀ ayé ṣe rí ni aláàánú tó wà nínú ìṣòro nísìn ẹkún tó yìí tó wá ṣe ìṣòro fi help ẹ are you with me ṣé ètò ṣe ló fi help aláàánú ẹ get out Alhaji Saheed Òṣùpá ẹjọ́ tó Ọlọ́run ẹ bá ẹni èèyàn ní tó kọ ẹjọ́ ẹ bá mi bẹ̀bẹ̀ wèrè gidi ni wèrè ni ọba kingi kẹ́ńgẹ̀ Òṣùpá Saheed aláyé ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́ aláyé ẹ má bínú torí Ọlọ́run torí lórí show yìí mo fẹ́ bá yín jà ń sin mo ti tàfà Suna ìbínú tí mo fẹ́ bí sí bá yín jà kò jẹ́ kí n lè bẹ̀bẹ̀ fáfà Suna púpọ̀ ṣùgbọ́n ẹjọ́ torí Ọlọ́run aláyé ẹjọ́ tí pàdé yín bá bẹ̀yìn olóyè Sunday Igboho tẹ́ ẹ̀ bá gbọ́ àwọn àtàjì obìnrin àtàwọn fáǹsì mi a máa bẹ̀yìn àdèmọ̀pẹ́ máa gbọ́ ẹ̀dẹ̀ máa gbà ẹjọ́ torí Ọlọ́run aláyé ẹjọ́ fọlọ́run bá bẹ̀yìn mo fi màmá bẹ̀yìn bí tẹ̀ mọ́ bàbá yín bẹ̀tí mo fi màmá bẹ̀yìn mo bẹ̀yìn gan mo bẹ̀yìn mi mọ bí ṣe mo fi omi sáfẹ́jọ́ amukòkò kan náà tàjọ ọmú mo fi bẹ̀yìn aláyé torí Ọlọ́run aláyé ẹjọ́ mo kò tẹ́ bá foríjì àwọn kinní kan àfa mi I don't want to go that side because mo ti anything àfa abẹ́ mi dẹ̀ make I dey my day they no dey push day ẹ bá mi bẹ̀bẹ̀ torí Ọlọ́run kí Saheed Òṣùpá ẹjọ́ ẹ ṣé God bless gbẹ̀yìn abiyamọ ayé abiyamọ ọ̀run Alhaji Saheed Òṣùpá ẹjọ́ Òṣùpá ẹ̀wà aláyé ẹjọ́ tó wà lè wà bá mi ẹjọ́ torí Ọlọ́run aláyé ẹjọ́ ọmọ yín ni ẹjọ́ Ọlọ́run ti wà frustrated ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀yìn Alhaji Saheed Òṣùpá mo bẹ̀yìn ni mo fẹ́ mọ̀ nǹkan tó ṣe pé tẹ kọ́kọ́ play ohun yín síta yẹn ná ó yẹ kó jẹ mórò ni Ọlọ́run lápẹ́ bẹ́ẹ̀ àdúgbò wa ló ń gbé àwọn anìkan sáré lé ẹ̀mú á jẹ mórò aláyọ̀ bá wù yí Ọlọ́run máa ṣàánú mi tó bá yẹ pé àdúgbò wa ló ń gbé ọmọ sáré ọmọ ara sù ẹ̀
ó máa jẹ móró wá wò láyé ò ní yájú sẹ́ni tó ju ẹ lọ ládùúgbò ọmọ tí ò bá gbọ́n a máa ń kọ́ wọn máa kọ́ ẹ orí ẹ tí ò pé yẹn orí ẹ máa pé tó bá pé ó máa nọ́mà tó bá nọ́mà wàá káwọ́ sókè wàá jọ̀sẹ̀ mọ́lẹ̀ wàá ṣe túálè fáwọn tó ju ẹ lọ àwọn ọkùnrin tó ju ẹ lọ ó lè tó bá jùyàn lọ ó lè jùyàn nù wọ́n máa pápá wọ̀ bó ló fẹ́ wọ̀ wọ́rọ́ sí wọ́rọ́ kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ó lè gbà yá túwó jáde sáfẹ́jọ́ amùkòkò ọ̀hún bí ẹ kú ò lè mọ̀nà jù wá lọ àwọn àníkọ́ wọn á ra àṣù ẹ̀ wọn á gbé díẹ̀ sókè wọn á kú àwa lọ gbẹ́nu ẹ sọ̀hún o lọ gbé ẹnu ẹ sọ̀hún àfàṣù náà lọ gbé ẹnu ẹ sọ̀hún gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń sọ síta gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń sọ gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń sọ gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń sọ ọlọ́run gbogbo nǹkan kọ́ lèèyàn máa ń sọ a ti rí o ọlọ́run bí ṣe wà yìí I don see pepper pepper don no be say I don see pepper don enter my eyes no be say I see pepper don enter my eyes irú ẹ̀yin ṣe ẹ̀ tí rí pepper dípò tí pepper máa wojú yín pepper àwa ti fomi pepper ṣanjú so a ti rí mẹ́wàá aláyẹ ẹjọ́ tó alẹ́ ìjèbùrẹ́ àwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ òṣùpá torí ọlọ́run kíngí kẹ́ńgẹ́ òṣùpá ẹjọ́ alábòsí ni bọ̀bọ̀ àbòsí ló ṣe ó ṣàbòsí yín ó ṣàbòsí yín gan ṣàbòsí yín tó bá lóyà sí yàn 100% máa lóyà sí o ògún gbọ́ 100% tó bá lóyà sí yàn tó bá ṣẹ́ ẹlẹ́ṣẹ̀ kan wàá wò nǹkan bíi 4-5 tó fi ṣe tó ti ṣe tó yẹ wípé ó dáa tó bá ń Saheed Òṣùpá ò fún ẹ lówó rí àwọn kan mọ̀ ẹ mọ̀ Saheed Òṣùpá wọ́n ti torí Saheed Òṣùpá wọ́n torí ẹ̀ nífẹ̀ẹ́ ó dẹ̀ ń jàǹfààní àwọn yẹn you don't expect Saheed Òṣùpá láti máa fún ẹ lówó every time ó ń ṣiṣẹ́ náà tọ́nà bá kọrí ẹ sọ́wọ́ ẹ̀ ó máa help ẹ tọ́nà bá dẹ̀ kọ́ sọ́wọ́ ẹ̀ ó that is it bí olẹ́gbọ̀n olábùrò oníyàwó oníbàbà kí táwọn yẹn òṣòro yẹn fún ẹ wàá lọ gbé Kùránì ìwé ìjàpá àti yánnibo Òṣùpá ẹjọ́ torí ọlọ́run bàbá tó àlè ẹjọ́ yẹn abiyamọ ayé ẹ bá wà bẹ̀bẹ̀ ẹjọ́ Òṣùpá ẹjọ́ ẹ̀mí pé mò ń bẹ̀yìn tó máa ṣe ń bẹ̀yìn sí tẹ́ ẹ̀ bá gbọ́ tí máa bẹ̀yìn tẹ́ ẹ̀ bá gbọ́ màá ní kẹ́ máa wà sí sábẹ́jọ́ àmùkòkò màá ní kẹ́ máa wọ àlàáfíà street lámùkòkò màá ní kẹ́ máa wà sí sábẹ́jọ́ nílé yìí gan mi níjẹ́ kẹ́ gbà fẹ́ kọjá Òṣùpá tó àlè bàbá mi ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ please help us beg please ẹ jẹ́ bá wa bẹ̀ abiyamọ ayé abiyamọ ọ̀run ẹ bá wa bẹ̀ Saheed Òṣùpá bàbá mi tó àlè ẹjọ́ gbẹ́nu òṣìṣàn pẹ̀lẹ́kún òṣì tó gbẹ́nu bí ẹnu lágírí kọ́. ènìkẹ́ sọ mo fà ilé tó dọ́lọ́ mo fà ilé tó dọ́lọ́ ẹnu ẹ̀ ò dá get out mi ìfẹ́ gbọ́n kan wọn àti bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ìyẹn tí wà lẹ́gbẹ̀ẹ́ kó yá Saheed Òṣùpá mo fẹ́ mú yín sọ́wọ́ báyìí mo fẹ́ mú yín sọ́wọ́ yes mo fẹ́ mú yín sọ́wọ́ Òṣùpá láyé yín aláyé láyé yín ẹ má máa láyé yín Òṣùpá ṣé èmi máa fọ́ fún yín ni ẹ máa ṣe nǹkan tẹ́ ṣe mọ́ o torí máa jójú yín burúkú àbọ̀ Òṣùpá ẹjọ́ àwọn tí ń bẹ Òṣùpá láyé yín tó ń tẹ́ ṣe má ṣe rẹ̀ mọ́ o ẹyẹ ká play ọmọ yín ká tó wá play fídíò tí yín tí máa mú yín ẹ̀yin ọkọ lẹ kẹsẹ o àwọn gan wọdọ kóòsì o tó yẹ yín ní àwọn gan wọdọ kóòsì lẹ́yìn ilé yín Saheed Òṣùpá àbá tó àlè pàdí mi ni àgbà ti dé bá gbogbo wa àgbà ti dé bá gbogbo wa. náìsì ni o ẹ máa gbọ́rọ̀ lẹ́nu náìsì o. olúfimọ ẹjọ́ àwọn olúfimọ ń bẹ̀yìn àwọn olúfimọ ẹfọ àtọ. ẹ wá kílé tẹ̀lé share fídíò yìí náà kí ló ṣe yín tẹ̀lé share fídíò ṣé ìgbà tó bá ń gba yín lóhùn lórí YouTube tó bá ń gba yín lóhùn kó tó mọ̀ pé ẹ̀ka share fídíò yìí tó bá ṣe fídíò lè normal ground ẹ máa wo ojú ẹ̀kan máa wo ojú mi ẹ̀ ní sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ rí mi gbóná sí yín o tí wọ́n á ti ghetto wọlé ẹ̀ ní láìkẹ́ lórí péjì yìí o kí ló ń ṣe yín gangan náà ṣá máa ṣe ṣó ẹ lè láìkì ṣó tá à ń ṣe ìkẹ́kọ̀ọ́ rẹ́rìn sínú àbí ẹ lè láìkì ṣó tá à ń ṣe ó ga lára yín gan o ó ga lára yín o mo mọ̀ pé ẹ̀ láìkì mi lórí péjì èmi gan ètì yín láàmì èmi gan ògbọ́n yín mu lórí péjì yìí
Láàmì èmi kò ràn yín iṣẹ́ lórí péjì kí ló ṣẹlẹ̀ ọ̀gá yín lórí YouTube ẹ̀kọ́ ń wò mí àwọn èèyàn tó tẹ tán pop lórí show yìí àwọn ẹ̀ kí n change ẹ̀ fún yín o kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ẹlòmíì ti ń tọ̀ sára ẹlòmíì ti rẹ́rìn yó ẹ ti rẹ́rìn yó ti ń tọ̀ sára ẹnìkan Yorùbá wù ní ọmọ ghetto kí ló ṣẹlẹ̀ à ń bẹ Saheed Òṣùpá ká tún máa bẹ̀yìn náà ni kí ló ṣẹlẹ̀ náà àwọn abẹ Saheed Òṣùpá àti máa bẹ̀yìn tẹ̀ ń wo ṣó kẹ́ ṣí ẹ̀ fídíò kí ló ṣe yín náà ẹ̀wẹ̀ ẹgbẹ́ sọ́ọ́lẹ̀ àgbà ti dé o Yorùbá wù ọláyì màmí wà láwálé títí ló pé àbíkí lẹ sọ ìyá yìí better drink water báwo ṣáwa àwa rí water drink ni ọ̀rọ̀ àwọn tó yẹ kó máa wà lórí YouTube gbọ́n lọ sórí TikTok ẹ máa explain táyà lórí TikTok yìí mi ní gbẹ̀yìn wọlé ṣé ó wà ní pé ẹ power tap ni ẹ̀yin mélòó lẹ́ ń wò mí over 100 power tap mélòó wà ń bẹ̀ ọ̀rọ̀ àgọ́ explain táyà lórí TikTok ogun gbọ́ mo lè gbẹ̀yìn wọlé mo lè ó bí my plug ọmọ you wan àwọn kan tí ń bẹ̀rẹ̀ tó ń ta gbó fún mi and worst part ni pé mi ò mú mi kí mú kankan o I no dey take anything ọlọ́run tí bá mú kọ̀ǹpútà ra mi tèmi bá mi ni àwọn ní kí wọ́n ní you better take water báwo lórí tàbí tàwa yà máa fa ajá fúnra wa ẹ máa rẹ́rìn ok ìtẹ̀ rẹ́rìn yẹn ẹ fẹ̀rẹ̀ ọlọ́run now ẹ kà play mo fẹ́ bá Saheed Òṣùpá jà ni o ọlọ́run aláyé ẹ fọ́ǹbù gan o náìsì sọ̀rọ̀ ọlọ́run máa ṣàánú yé fọ́ọ̀sì fún ló ń tẹ̀. mo bá fi hàn yín ní o náìsì ló ń sọ̀rọ̀ bẹ̀tí fọ́ọ̀sì ló ń nice alato ṣé náìsì ló ń sọ̀rọ̀ yìí mi ò kọ́ tó fi ṣe bẹ́ẹ̀ yẹn náìsì ló ń sọ̀rọ̀ yìí ẹ má gbọ́ lè ṣó mi náìsì ló ń sọ̀rọ̀ yìí náìsì sọ pé òun ti ń ṣe babaláwo for the past 18 years abọ́lọ́rẹ́ lórúkọ ẹ mọ àwọn tó máa ń pè lábọ̀lọ́rẹ́ ṣé máa tó máa ń pè lábọ̀lọ́rẹ́ bóyá ìyá èèyàn ti mẹ́kàdé àbí bàbá èèyàn ti mẹ́kàdé wọ́n wá bí onítọ̀ àbí wọ́n bí kí ìyá bẹ́bẹ̀ tó dé láti mẹ́kà àwọn ni wọ́n á ń pè lábọ̀lọ́rẹ́ wọ́n dàbí Tòkunbọ̀ ni ó ní òun ti ń ṣe babaláwo for past 18 mo gbá fídíò ẹ̀kan wá fún yín ó ní òun sọ bí òun lọ kọrin níbì kan òun bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ fún ní àwọn kankan ṣé wàá sinfá máa sinfá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sinfá ifá ni náìsí ń sìn kò dẹ̀ fi bò he is proud of himself when he came out last time pé babaláwo lòun àwọn àfáà bọ́ta wọ́n bẹ̀rẹ̀ sí ní ké ó fi wọ́n sílẹ̀ they cry responsibly náìsì fi wọ́n lẹ̀ kí wọ́n sun ẹkún yẹn ó tẹ́ wọn lọ́rùn náìsì owó ojú ṣe wọn abọ́lọ́rẹ́ lórúkọ ẹ̀ fine ifá ló fẹ́ ṣe fine ohun tí Yorùbá tí ẹ bá ní ọkàn yẹn tẹ bá fi àwọn èyí tẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe tẹ̀ wá ń parọ́ níwájú ta ohun tí ẹ bá fi ọkọ̀ kan pé Yorùbá ni mí o ẹlẹ́bọ ni mí mo ti padà sílé mi ìtẹ̀lé àràbó lọ́mọ́ ohun tí gba yẹn làwọn àfáà yẹn máa fi ilẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì Òṣùpá náìsì ló ń sọ̀rọ̀ yìí ó lóun bèbè ọ̀nà yẹn ń ṣe gbá wọ́n lè ṣàlàyé fún un
Màá tún kíní yẹn wá. Abọ́lọ́rẹ́ Àbọ̀dé Mecca, God bless you. Mo ń bọ̀ o, jẹ́ kí n fẹ́ wo wọn kan. Ó ti ẹ̀dà màmí sọ wípé èèyàn 130 ló ń wò wá pé èèyàn 42 ló tẹ thumb up. Kò sí wàhálà mọ̀ pé èèyàn ọ̀tá wà níbí. Wọn ò dẹ̀ bí ire. Òṣùpá sọ̀rọ̀. Ó lè lómi sọ pé mi ò like Saheed Òṣùpá. Ṣùgbọ́n Saheed Òṣùpá yẹn ó ń korí ibú orin. Ó máa ń wà bẹ́ẹ̀. Àwọn kan like Yorùbá Wuyi. Wọ́n wà lábẹ́ iṣẹ́ yìí wọ́n wò mí ẹ̀ ní wò mí. Alo bí yín, wọn bí yín kẹ́ máa wò mí. Wọn bí yín dáadáa. Ẹ like mi ṣùgbọ́n wọn bí yín rẹ máa wo show mi. Ọlọ́run. Ẹ máa wo show mi. O lè má like mi personally. O lè like wàá like nǹkan tí mò ń sọ. Wàá like nǹkan tí mò ń sọ. Tó pé nípa ká sọ̀rọ̀ yìí o máa wo show mi. Ẹlòmíì ò ní lè comment ní àti máa comment tó bá rí mi ìdẹ̀ like ẹ o ṣùgbọ́n ó ti ń sọ̀rọ̀ ẹ ká lọ gbọ́ rẹ̀. Ó máa wá. Nice ló sọ̀rọ̀ yìí Òṣùpá why tẹ ṣe fídíò tẹ ṣe fídíò gangan ló bí mi nínú iṣẹ́ ló jẹ́ kí wọ́n kọ́ṣọ́ ní ọ̀rọ̀ ẹnu Kùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mi mọ́ pẹ̀lú bíbélì ò là àtàràpọ̀ lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run làbí mi. Àwọn pípù yóò ṣẹni téèyàn máa ń pọ́n lé mẹ́ẹ́n wọ́n gbà tó bú kí lórúkọ ẹ̀ Nice ṣó fún wọn lẹ́sìn ni ìgbà tó bú Wasiu Ayinde tí ẹ̀kọ́ lọ ganu sí wọ́n fún lọ́jọ́ 7 wọ́n fún lọ́jọ́ 15 wọ́n fún yín Wasiu Ayinde ó sì wà lórí ó dúró lórí ẹsẹ̀ bàbá tó lágídí burúkú Ayinde mo gbádùn ẹ̀ burúkú mo lẹ́kẹ́ oníwèrè láti kékeré kí wèrè yẹn tún báyàn dàgbàlagbà yes ẹgẹ mo kàn máa ń kó bọ̀ ọ̀rọ̀ ní òyìnjọ mi lójú torí àwọn ìyá yín náà àtàwọn àbáyé náà bọ́ iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn Wasiu Ayinde ó dúró sórí ẹsẹ̀ ẹni ó wọ̀ pé bí wọ́n tún lọ kí ó tún mú kí ó tún ìrísẹ̀ tí kì bá ṣèwé oko ají ó mú ọgbọ́n ó bọ́ sẹ́nu ìjọ tí Saheed Òṣùpá ti bọ́ta tó ti wá sọ̀rọ̀ yìí jọ́ mo ti mọ̀ pé àwọn àáfàá yìí wọ́n máa ríra wọn bí nǹkan kan ọ̀rọ̀ Al-Qur'ani kò jẹ́ kínní kan ó sọ pé ẹlẹ́bọ nìyẹn fine ẹlẹ́bọ nìyẹn yes I am ẹlẹ́bọ nìyẹn when you guys learn how to defend yourself ọ̀rọ̀ Al-Qur'ani ò ní kínní kan lọ́dọ̀ mi story you go explain taya Òṣùpá. Kùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mi mọ́ pẹ̀lú bíbélì ò là àtàràpọ̀ lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run làbí mi mo gbà pé Jésù ló ṣiṣẹ́ ọ̀gá ògo gbogbo àkóso Ọlọ́run tó kọ́ òun sì máa ní ọ̀gá gbogbo aláwòsì lọ́bọ̀ Ọlọ́run gbà mí lẹ́jọ́ mọ́nà bùkà tó bá ní àdáwò ni mọ́nà bíkà tó bá ní mọ̀mọ́ ni mọ́nà tó bá sọ pé Islam ni nígbà wà lẹ́yìn ọ̀pá ó dédé ẹ̀sìn lọ gbogbo aláwòsì lọ́bọ̀ Ọlọ́run gbà mí lẹ́jọ́ èmi sábòsí tó jẹ́ pé iná ràn ṣe ara wọn ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀ nígbà wà lẹ́yìn ọ̀pá ó dédé ẹ̀sìn lọ gbogbo alábòsí lọ́bọ̀ Ọlọ́run gbà mí lẹ́jọ́ ayé pọ̀rọ̀ wọn bá bòsí níṣẹ́ o èyí pé èrè wọn fẹ́ bọ̀ lọ ẹbùrú ńlá o ọ̀pọ̀ ọmọ àgbà pé ìgbẹ́ mi kàn wá o kéèké pọ̀. Òní Òṣùpá ibi tẹ́ ti fọ́ ọ̀pọ̀lẹ́lẹ́ fídíò tí Òṣùpá fi fọ́ ogbẹ̀ lójú ni ẹ jẹ́ kán rí yín bẹ́ẹ̀ ni pé wọ́n sáré jù sí yín pẹ́m wọ́n tàpù yín ni o mo dẹ̀ mọ́ Òṣùpá ẹ̀mọ́ tó máa tọ́ sí èèyàn tọkàn tàpù ẹ̀ báyìí tó sáré fọ́ wọ́n tàpù yín ẹ̀ fọ́ tó bá tó tàpù yín yẹn ẹ ṣe bí Wasiu Ayinde sọ pé ẹ gbọ́ nǹkan kan ẹ gbọ́ anything ẹni tá à ń ṣe you go tó bá ti ní wọ́n máa dùn ní you go explain time. àwọn ọmọ tí ò tó Hakeem because mo lè sọ Hakeem mo lè sọ nípa ẹ̀ àwọn ọmọ tí ò tó Hakeem wọn bọ́ta wọn lọ dáhùn bọ̀ sí ọ̀gẹ́rẹ́ Òṣùpá àwọn ènìyàn máa wálẹ̀ kíní kan àfa kan gínigíní báyìí tó lóhùn gínigíní Òṣùpá àwọn òfẹ́ kó wálẹ̀ kíní kan àlá ló gbé dókè Òṣùpá ṣoògùn ó ní mi ò mọ tètè mọ̀ pórí ni mi bá ti má ṣoògùn mi ò mọ tètè mọ̀ pórí ni mi bá Òṣùpá ṣe ògùn ẹ wá sọ fún mi náírà gbogbo àwọn olórin yẹn èwo ni òṣògùn nínú wọn
ẹ̀yin tẹ́ ẹ̀ṣọ́ olórin kọ́ ojú ológbò méje ojú kíní kan méje àtàrẹ mẹ́ẹ̀ẹ́dógún ojú màálù 16 wọ́n á sọ̀rọ̀ ẹ̀ wá bọ́ta ẹ ti bẹ̀bẹ̀ náà àwọn ilé ìrẹ̀ kì í ṣe tó máa ń bẹ̀ wọ́n ń gbọ́n kankan bọ́lá ṣe wà wọ́n fẹ́ rà wá kalẹ̀ ńlẹ̀ Yorùbá ni ní èní ẹgbẹ́ àmì gbójú sókè kẹwàá mi wò lẹ́ẹ̀ni ẹ mọ̀ pé Kwara ti tán báyìí Kwara State ẹ tẹ́ wà lórí TikTok ẹ jẹ́ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyi kẹwàá wò wọ́n ṣe é èèyàn tí mo gbé wọlé lórí TikTok èèyàn bíi 15 mo gbé wọlé èèyàn kan ló ráyè wọlé because wọn ò pa tap lórí bẹ́ẹ̀ so ẹ wò Abuja ni o lọ́sàn-án àná 9th of April 2026 ọ̀sán gangan ní Aso Rock àbí Aso Rock ní wọ́n pa Abuja gbóná wọ́n pè Federal Capital Territory l'Abuja òní làwọn prodigal son ni wọ́n ti ń ṣeré wọ́n ṣeré fẹ́ everybody wò ní express ní títì l'Abuja jáwọn afáàrí sọ̀rọ̀ Òṣùpá búkú rání Òṣùpá búkú rání ẹ ti ya wèrè ọmọ Yorùbá tó bá jí lójú ohun àwọn wèrè wọ́n fẹ́ ra ẹ̀ kalẹ̀ fáwọn bàbá wọn ni o because 2027 àti mọ̀kàn 2027 máa bí wọ́n fẹ́ ra gbogbo ọmọ Yorùbá wọ́n fẹ́ ra yẹn kalẹ̀ táwọn tí wọ́n bá dé kán payára yẹ anybody kó tán fẹ́ ṣe nìyẹn ó jẹ́ tètè lọ bèrè lọ́wọ́ Òṣùpá bí tán ti ń ṣoògùn kó lọ àdìrà ikú payẹ́ dànù sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ o ti gbọ́ bóyá ń dùn ó ń sí ni o ó ń sí eléyìí ṣe bá wòwọ́ o ti bóyá ń sí tán o bóyá ń sí ní ọ̀sán gangan ní Àbújá o bóyá ń sí wọ́n gbọ́ nǹkan kan bí Kwara ṣe dáwọ́ gbogbo kan sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ ọba àpáyín tán lẹ̀ Yorùbá àwọn ní plan ẹ lọ padà sílé kọ́ńkà padà sílé bàbá yín padà sílé ìyá yín àwọn eléyìí ní plan o tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ l'Abuja eléyìí ṣẹlẹ̀ l'Abuja ó lójú gbogbo wa báyìí lójú gbogbo wa àárín báyìí l'Abuja wọ́n tó wà ń lẹ̀ Yorùbá ó wá pé ẹ mẹ́rin búkà sí nínú gíngìn mọ́rọ̀ búkà kí ìdẹ̀ bá gbọ́ sókè. ẹ káalẹ́ màmá mi Yorùbá Wuyi. ẹ káalẹ́ ẹdúnkẹ́ tó sọ̀rọ̀ náà tó bá ti gbọ́ kó lọ gbọ́ American Embassy tó wà l'Abuja wọ́n ti pa o wọ́n ọmọ Yorùbá tó sì ń dúró de mọ́rọ̀ búkà mọ́dìnnúkà mọ́sùnúkà mọ́ngàngẹ́kà mọ́jùngúngùn kó ètò lọ́ọ́ mọ̀ wípé Amẹ́ríkà wọ́n ti embassy wọn tó wà l'Abuja wọ́n ti pa èní nìyẹn ẹlẹ́ẹ̀kejì Amẹ́ríkà ti sọ fún àwọn ọmọ wọn tó wà ní Nàìjíríà wọ́n ní àlè kí wọ́n di ẹrù wọn wọ́n ní kí wọ́n kó Nàìjíríà jọ torí Ọlọ́run ọba ìwọ ọmọ Yorùbá tó ń wò mí kí nìyẹn ń sọ sínú etí ẹ Amẹ́ríkà ní kí àwọn ọmọ àwọn kúrò ní Amẹ́ríkà wọ́n ní leave now wọ́n ní ẹ leave tó bá di ọ̀la láti àná sí jẹ̀tánsìn l'Amẹ́ríkà ti fáwọn ọmọ pé leave now pé kán kúrò ní Nàìjíríà now ẹ kúrò ní Nàìjíríà báyìí 23 states out of 36 states how many states ló kù Amẹ́ríkà ti name 23 states including Kwara state níbi tí ọ̀pọ̀ àwọn àfáà yẹn tó ti ń claim pa àwọn ti wá ní Amẹ́ríkà tí wọ́n ti mention ní sìn 23 states 23 states Amẹ́ríkà wọ́n yẹ ti káwọn ọmọ wọn kúrò ní Nàìjíríà ṣe pé Venezuela bí wọ́n ti lọ gbé ìyànjọ́ wò ẹ̀pẹ́ kan tó sọ àwọn náà nìyẹn Amẹ́ríkà bá sọ pé káwọn ọmọ àwọn kúrò nílùú kan kí lè kó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ no sọ fún mi náà alámúnásán ọbùkúrání bùkúrání wo wàá wà pẹ́ kò á lè má yàbá ó lè orí tó gbé dání lọ́sọ̀ gangan owó yẹn ń sín tọ́ eléyìí ò ṣe dé gan o shoot wọ́n wọ bọ̀nú níjẹta wọ́n tún pa another brigadier general àwọn tó náà pa wọ́n lé 40 o àwọn tó wọ́n dẹ̀ kó orin iṣẹ́ lọ àwọn kan ní wọ́n operate wọ́n ní more than 7 hours wọ́n wọnú barracks wọ́n operate 7 hours kò sí wípé plane air force wá láti wá rescue àwọn sójà tó bá wà àdúgbò yín tá ló máa wá rescue ẹ̀ tó bá wà àdúgbò yín ìwọ ọbùkúránì ọbùsìlámù wo kò ó lè dó virgin 72 kankan lọ́rùn
wàláì ó máa ti fi kíní fọ́ ẹpọ̀n ẹ láti wá ti kúrò lọ́jọ́ 72 virgin ẹpọ̀n á ti fọ́ dànù. Instead of us to wake up nílẹ̀ Yorùbá ní sí pé kí la fẹ́ ṣe, kí ló kàn wá kàn nílẹ̀ Yorùbá, kí ni Amẹ́ríkà rí tábẹ́kà fi sọ wípé káwọn fámìlì wọn àwọn èèyàn wọn kí wọ́n kó Nàìjíríà with immediate effect. Kí ni Amẹ́ríkà rí tó ń sọ pé ẹ̀yin fámìlì wa o ẹ kó Nàìjíríà o with Sunday Igboho tó yẹ kó dìde fún ilẹ̀ Yorùbá ẹbẹ́ tí fẹ́nu ti pa ó fẹ́ ń bù ẹlẹ́nu dì ọjọ́ rẹ̀ jù orí yín fẹ́ burú bí wo ẹ bá gbọ́n sókè. Ẹ ká lẹ́mà ẹ kú dédé àsìkò. ẹ kú ètò. Mo ṣe àdúrà fún gbogbo wa ojúlówó ọmọ ọkọ Yorùbá pé àbọ̀ Ọlọ́run yóò máa bá wa gbé, Ọlọ́run gba orílẹ̀-èdè wa fún wa láìpẹ́ láì jìnnà yìí. Aláàkọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ fún àwa tá a bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Yorùbá ni ọ́, tá a bá mọ̀ pé lóòótọ́ ojúlówó ni ọ́ tó ọjọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá. Aláàkọ́ ọ̀rọ̀ mi sí wa ni wípé ẹ̀sìn mùsùlùmí yìí èdè ìlú wo ni? Wọ́n lé èdè ìlú wo lẹ̀sìn mùsùlùmí ẹgbẹ́ èdè ìlú wo ni? Èdè ìlú wo ni èdè tó wà nínú Kùránì tí wọ́n gbé wá fún wa? Èdè ìlú wo ni Báíbù tó wà nínú Báíbù ni tí wọ́n kọ sínú Báíbù tí wọ́n gbé wá sọ́dọ̀ wa? Àmọ́ o. Àti bọ́lá ti wá. Àmọ́ o. Ètò yẹ kí ọpọlọ wa fi là gangan nìyẹn o. Àti ní wípé ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ ní táwọn Lárúbáwá tí wọ́n bá bímọ àbí àwọn ẹlẹ́sìn Israel tí wọ́n bá bímọ náà bá. Call from 2349. Ṣé wọ́n máa fárun àwọn ọmọ wọn? Mi ò mọ ẹgbẹ́ ṣe lágbá máa ń fárun ọmọ. Wọ́n ń fárun ọmọ. Ok. Tí wọ́n bá bímọ kékeré wọn kì í fárun àwọn ọmọ wọn. So bí wọ́n ti máa fílẹ̀ náà nìyẹn. Níbo lẹ́yìn ìran Yorùbá ẹ̀yin Áfíríkà bó lẹ́yìn ti rí wípé tẹ́ ẹ bá ti bímọ wọ́n sọ pé irun tọmọ yẹn gbé wáyé irun ẹ̀gbin ni. Wọ́n lẹ́gbìn ní Fúlàní ló máa ń fárun ọmọ tó máa ti bímọ. Lágbáwọ̀ kì í fárun ọmọ wọ́n fẹ́ sọ wá di Fúlàní. Ayé ìfowópamọ́ máa tẹ̀ lọ́wọ́ àwọn wèrè tó ń sin ẹwọ́ yẹn ń sin. Tẹ́yàn wà gbé orí ọmọ yín kalẹ̀ àlùbáríkà tọmọ yín gbé wá látọ̀run wọ́n bá yín fọwọ́ kó dànù. Ẹ jẹ́ kó ju wá là. So ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa yìí ìjẹ́ ní sẹ́ wọ́n bí àwọn ẹ̀ràn Yorùbá dá ká gbé àṣà títí wa lọ sí ilẹ̀ Lárúbáwá ilẹ̀ Israel ká lọ mọ́ fi dà ìlú wọn rú wípé àti tiwa ẹ̀sìn títí wa náà lọ dájú títí wọn lọ. Ṣé wọ́n bí wa dá? A gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Tẹ́rí gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní àfáà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yìí. Pípọ̀ nínú wọn kì í ṣojúlówó ọmọ ọkọ Yorùbá. Wọ́n bí wọn àwọn bàbá wọn bí wọn sáàrin wọn ní tá a sì máa ń pariwo lójoojúmọ́. Ìbáwọn náà ti ń bọ́ ta sọ pé wọ́n ní Fúlàní làwọn. Àfáà ìmáàmù Ọ̀fà wọ́n ní Fúlàní làwọn àlìfùlání ó ní Fúlàní lòun wọ́n ti ń bọ́ ta náà wọ́n lọ́wọ́ Málì làwọn àwọn bàbá wọn dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹgbọ́ táwọn ọmọ wọn ń dún ìbọn ló gbọ́tọ̀ ọ̀sán gangan wọ́n fi àwọn TikTok kó máa lùkìtàn Yorùbá Wuyi platform lórí Facebook lórí YouTube ọ̀sán gangan ló ń tẹ̀ ní Àbújá ló ń tẹ̀. Ìwọ tó jójú lówó ọmọ ọkọ Yorùbá tó ń wò fáwọn ará bíbá yìí ń sọ èdè Yorùbá lẹ́nu mo ti torí pé bóyá èèyàn sọ èdè Yorùbá lẹ́nu ìwà rẹ̀ nínú ìwà tí ń wú náà ló gbòòrò pé ìran Yorùbá ìwúwà báyìí torí ẹ bá wa round up sad because àwọn èèyàn pọ̀ lẹ́dẹ̀ ti ṣú. ok ma so nǹkan tí mo fẹ́ sọ gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ náà lẹ ti sọ yẹn pé tọ̀ ẹ má jẹ́ ká ara bíbá yọ ọmọ dá ìjà lẹ̀ sí wa láàrin ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká jọ orílẹ̀-èdè wa náà ó ti fi hàn gédéńgbé ó pé Nàìjíríà ò kí ń ṣe nǹkan kan náà fún ní kálukọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ni ẹ jẹ́ ká fọ́n jáde nílẹ̀ Yorùbá ẹ jẹ́ fọ́n jáde. Ẹ ṣe bàbá wa ẹ ṣe nǹkan God bless you. ẹ máa mọ̀ mi ẹ máa bẹ́ẹ̀ tó lọ. Ẹ ṣe mo fẹ́ àmà ń bàbọ̀ mo máa padà play fídíò kan fún yín ẹ̀rù ń bà mí fún Facebook ni màá play fídíò kan mo fẹ́ play fídíò kan ẹ bá gbóhùn sókè
ìyá mi ẹ kó ètò mà. Yes sir. Yes o. Kábíyèsí bàbá ọba orin Saheed Òṣùpá. Àfáà Suna ẹ fọkọ̀pù fọkọ̀pù gan wá ń sunkún egbére. Ọba orin tẹ bá lọ bí tán ti bẹ̀rẹ̀ ọba orin iṣẹ́ tẹ máa halẹ̀ mọ́ o. Saheed ó jẹ pọ́nsán yẹn. Ọba orin ò sílẹ̀ tẹ máa halẹ̀ mọ́. Àwọn ilé wọn ti forí fà pátá o. Wọ́n ti forí lugbálù fọ́gbòrò káàkiri o kọ́lọ́ tó gbàdúrà wọn. Ibi tó dẹ̀ dé yẹn kò ní takú síbẹ̀. Ọba orin ẹjọ́ torí tọ́lọ́run ẹ bá wa yáfì Àfáà Suna ẹjọ́ torí tọ́lọ́run. Gbogbo 90s tẹ bá rí 90s tọ́pọ̀ orin gbé káàkiri tó bá fún ẹ̀yìn gan ẹ̀ lè lò. So àwa mọ tá à ń sọ ni o àjọ wà lájégúnlẹ̀ ni o. Ọba orin ẹjọ́ torí tọ́lọ́run ẹ wò pinlẹ̀ torí tọ́lọ́run. Òṣùpá ẹjọ́ mo mọ̀ pé eléyìí àwọn èèyàn lè gbàgbọ́ pé wọ́n lè gbàgbọ́ pé ẹjọ́ lè ṣe ní ìbọn ẹ ṣe kó yà wá lẹ́nu ẹ bá wa forí jì wọ́n ẹjọ́ torí tọ́lọ́run. Òṣùpá ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣe ń gbọ́ God bless you. Òṣùpá ẹjọ́ torí Ọlọ́run bá wa dáríjì Àfáà Suna orí ẹ̀ ò pé o ti fa gbó orí bẹ́rì tẹ́ kẹ́ máa wá ẹni tó máa ta gbó gidi fún yẹn wọn lọ máa ra gbó ṣíp Àfáà Suna. Àfáà Suna olóra gbó olóra àbí igbó abẹ́ mẹ́ka lọ́rọ̀ ń fà ní Àfáà Suna. Hello ma. Ẹ bá gbọ́n sókè sà. Yes ma. Ṣé rí bọ̀bọ̀ tí àfáà tó ń sunkún Àfáà Suna àbí nǹkan tó ń sùn. N tí mo rí sí ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ ni wípé òun gangan kò nígbàgbọ́ nínú ara ẹ̀. Bẹ́ẹ̀. Kò nígbàgbọ́ nínú ara ẹ̀ àtọ́ ẹkún èké sí lẹ́kún tó ń sun yẹn. Ẹkún àbòsí ló ń sun. Kò yẹ it is not compulsory. Ọ̀tẹ̀ ṣe wà. Tó yà jọ pé nítorí pé o like music Saheed Òṣùpá does that mean pé kò wà táàtì ara ẹ̀ mọ́. Ṣé fóun gangan níṣẹ́ tó ń ṣe òun gangan kò nígbàgbọ́ nínú ara ẹ̀ pé láìsí èèyàn kankan pé òun náà pé òun lè là. Exactly ní tí mo sọ gan nìyẹn pé ṣé òun nígbàgbọ́ pé ìwọ gangan pé o lè là ní. Ara àwọn tí wọ́n ń kó ìkókúkó bá àwọn èèyàn wa nìyẹn. I'm very sure pé irúbọ̀ yẹn ń sìn yín irú àwọn oògùn burúkú tó máa ṣe ọmọ sọ pé òun ṣe oògùn kó wọn máa rí àánú gbà meanwhile ìtọrọ jẹdẹ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ ṣiṣẹ́ gidi kọ́mọ́tì rí ara ẹnìkankan tó dàbí ẹni pé bóyá ń gúrò àbí nǹkan kankan ni the next thing máa ṣe ni pé bí wọ́n ṣe máa rí òótọ́ yẹn jẹ̀ náà máa wá iṣẹ́ tí wọ́n gangan tó yẹ kán gbájúmọ́ tó yẹ kán study pé báwo mo ṣe lè grow bíṣẹ́ irọ́ ni àwọn musicians kankan ni wọ́n mọ sátẹ̀lẹ̀ káàkiri wọ́n máa bá wọn gbé báàgì meanwhile Ọlọ́run dẹ̀ fún wọn ní iṣẹ́ tó jẹ́ kó lè là ẹ́. Bẹ́ẹ̀ ni. jìbìtì pọ̀ ju àwọn pípù yẹn lọ so bọ́ọ̀ yẹn ó yẹ kó ní self discipline ọ̀rọ̀ tèmi ò jù báyẹn lọ. ẹ ṣe gan sa. Àfáà Suna èmi fúnra mi ni màá wá nù ẹ̀ Àfáà Suna èmi fúnra mi mo ní wòpó ti níyàwó nílé o màá mú ẹ gbá wá màá ní kó bá mi tẹ́ díẹ̀ sórí tébù màá fún ẹ màá gbogbo díẹ̀ báyìí wọn tí discipline ọjọ́kanjọ́kan màá ní kó ṣeré lọ sáyé gúnlẹ̀ kán discipline àwọn ọmọ aláìgbọ́n. Yorùbá wuyì. màá mi ẹ ní ṣòfò ẹ wà ní gòsòkè. Ìyá mi. Yes ma. Wàá pẹ́ fún wa. Àṣẹ Èdùmàrè. À ń jọ pẹ́ fúnra wa pẹ́pẹ́pẹ́ òní ṣubú dànù lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní dogun sí ẹ láyé lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run tó ti ń fún yín ṣe tó ń jẹ́ kẹ́ máa mọ̀ ọ́ sọ tó sì ń dá létí aráyé kò ní padà lẹ́yìn yín o pẹ̀lú ògo Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Àwọn àfáà yìí alábòsí ni wọ́n. Orí ibú àbòsí wà lọ́gọ́. Alábòmooru. Ṣé wàá rí Àfáà Suna òun náà ti já fún wọn jẹ nǹkan tó ń yọ lẹ́nu. Màámi àfáà spell malam ẹ spell malam láti wájú mallam ẹ spell látẹ̀yìn mallam if you spell malam from the front spell malam from the back malam na malam. So kankan náà gbogbo wọn. Wàláì. Authentic bàbá mi ẹ ní dànù. Nǹkan tó gbé dání yẹn òun ló ń ro òun gangan. Ní stage tó dé yìí
kó tún wà rẹ̀ ṣe kó padà sẹ́yìn. tí bá ń sọ ẹni tó ń pè yẹn jẹ́ stop wọ́n máa pè yín padà torí Ọlọ́run. àtijọba Nàìjíríà wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti dá Nàìjíríà padà sẹ́yìn fún àǹfààní ara wọn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn. Gbogbo ẹni tó bá lóun gbé ẹ̀sìn dání tó dẹ̀ jẹ́ wípé ẹ̀tàn lásán ló gbé dání láti fi mọ́ dá àwa ọmọ Nàìjíríà padà sẹ́yìn nítorí àǹfààní tara wọn Ọlọ́run ní fún wọn ṣe. Wọ́n á máa kàn dín nínú ìyọ̀dí pẹ̀lú òkú Ọlọ́run. Alábòsí ni wọ́n. Èmi kàn fẹ́ bẹ ọmọ ìyá mi Òṣùpá ọmọ alájà lèmi máa ń pè. Kóra jọ wà lẹ́gbẹ̀ẹ́ kan náà lẹ́gbẹ̀ẹ́ ilé kan náà ni. Níbo? Ó kàn jẹ́ wípé ní Sáfẹ́jọ́. Sáfẹ́jọ́ lẹ́yìn náà gbé ó ga o. Bá Sáfẹ́jọ́ bọ́ọ̀sọ̀ gangan nílé mi. Ibẹ̀ nílé ìyá Òṣùpá náà. Tí mo bá dárúkọ ara mi fún Òṣùpá Saheed, ó kàn jẹ́ pé ọjọ́ ti pẹ́. Òṣùpá Aláàjì Saheed ó wọ inú yàrá mi rí tó jókòó sínú yàrá mi nítorí mátà kan. Ẹ má bẹ jìnnà. Kì í ṣe láburú o. Lọ́nà ó yé mi kò sí wàhálà. Àwọn ọmọ ẹgbẹ́ mi ni wọ́n fọ́ǹbù sí nígbà yẹn but òun náà ló kọ́kọ́ gbé ọwọ́ yẹn àṣà lásìkò gbà yẹn pé wọ́n máa ń yára iṣẹ́. Mami, ẹ bá bọ́lẹ̀ ń bẹ̀. Níbẹ̀ yẹn mo kàn láǹbẹ̀ díẹ̀ ní wípé bóyá Aláàjì lè mọ̀. Ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run. Òṣùpá ẹjọ́ Òṣùpá ẹjọ́. Òṣùpá ẹ ti ju gbogbo wọn lọ. Ẹ ti ju gbogbo wọn. Àtòrí àtọrùn àtẹ apá àti gbogbo ẹ̀. Kò tó ẹsẹ̀ gbé sáré orí Òṣùpá nìyẹn. Ẹ ṣe ń gbọ́ ìyá wa. Àwọn Ọlọ́run mọ́ wọn lára. Àwọn alálẹ̀ a máa gbé ẹ lágbára Ọlọ́run. Mo fẹ́ play fídíò kan ẹ tẹ́ wà lórí TikTok tẹ́ bá fẹ́ wá wò ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá wò ẹ wá wo fídíò tí mo fẹ́ play. Mo ti gbé sójú kíní sójú screen. Mo fẹ́ gbé kọ́ọ̀dù méjì sí ni kí n tó play ẹ̀. Kò sí òpù Nàìjíríà mọ́. Fídíò tí mo fẹ́ play gan at risk ní ẹjọ́ bá mi power tap lórí show ẹ bá mi tẹ thumb up lórí show yìí because fídíò tí mo fẹ́ play at risk mo fẹ́ fi play ẹ̀. Ẹ bá wa gbóhùn sókè sà ogún atọ́yìn. Yorùbá wo ìyá tó ṣe jà àdúpẹ́ jà rẹ̀ àkọ́kọ́ wọ ẹ mo bẹ̀rẹ̀ ni ẹ bá kìlọ̀ pé ẹ jẹ́ ká bá bẹ̀bẹ̀ ọ̀bẹ ti lọ́wọ́ tó lọ fi ń búra yẹn àwọn. Olóò fi Kùránì búra ta ló kó Kùránì jẹ. Ìyẹn ló wá fẹ́ dà wá kíní kan ẹ sọ fún un kó máa fi Kùránì búra mi ní àwọn àwo nǹkan tí China kan tó fi ń búra wo kò jọ. Ọ̀pọ̀lọpọ̀ China ló jẹ́ kó mọ̀ pọ́n lẹ́sìn. Bàbá Saheed gbọ́ ọmọ àdáríjì báwo ìṣùgbọ́n Yorùbá náà ti mọ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ káwọn Yorùbá yé pretend mọ́ ẹ yé pretend mọ́ ẹ kọ́ máa tù à ń gbọ́ yín. Ẹ wá ilẹ̀ Yorùbá tí ẹ bá gbogbo ilẹ̀ mo fẹ́ challenge wọn ilẹ̀ Yorùbá mẹ́fẹ́ fà lọ́wọ́lọ́wọ́ báyìí stéètì méjì ni ò gbàgbé ìṣẹ̀ṣe ẹ bá dẹ̀ o stéètì méjì tí ò gbàgbé ìṣẹ̀ṣe yẹn kò ṣe pé ọ̀ ní pọ́blẹ́mù ṣùgbọ́n pọ́blẹ́mù wọn lè dé soft ẹ lọ gbé yẹ̀ wò àkọ́kọ́ ẹ lọ wo Èkó ẹ bá dé Èkó àwọn ọmọ bíbí Èkó gangan olóṣà ni wọn fi bo ẹ bá gbogbo àwọn tó ń wọ gèlè tó ń wá látọ̀ ọ̀hún ni o ìyẹn wọn ẹ lọ wò dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹ lọ sí Ògùn state wọn ò fi kọ́ṣọ́ wọn ò fi ṣẹṣẹ yẹn ṣeré ṣùgbọ́n wá jẹ́ ká bọ́ sí àwọn irú Ọ̀yọ́ àgàgà Ọ̀ṣun yẹn wọ́n ti káńkọ̀ wọn àwọn ní gèlè wọ́n máa ń fa gèlè ẹ wá jẹ́ ká tún kò lọ́yọ̀ ká tún kò lọ́ṣun ẹ wo Oǹdó àti Èkìtì ẹ̀sìn bàbá wa 1 minute more o mo fẹ́ bẹ́ẹ̀ tó play fídíò yìí. nítorí náà wọ́n ọmọ Yorùbá ẹ jí o ẹ sọ jí o ó dà o. ẹ dẹ̀ má fi bò mọ́ ìfìyà ẹlẹ́bọ don't hide it again. Òṣùpá náà sọ nínú orin ẹ̀ ó ní òun ṣe àbòsí tẹ̀yìn ń ṣe ẹ wá ń sunkún. Abọ́lábòsí ni wọ́n bàbá mi ẹ̀ ní ṣòfò wá gbóhùn sókè. Ọlọ́run á wà pẹ̀lú ẹ o. Àṣẹ Èdùmàrè. Bọ́ Ọlọ́run ṣe dá ẹ lágbára Ọlọ́run á túbọ̀ máa fún ẹ lọ́gbọ́n èèmọ̀ òye ó máa fi ṣe ilé ayé ẹ. Ọ̀rọ̀ tèmi o
torí ọ̀rẹ́ mi ni Òṣùpá àmọ́ mi ì tí ní yà sọ́dọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tó jẹ mí lọ́kàn gangan mo kọ́kọ́ fẹ́ sọ òun lọ̀rọ̀ bàbá mi Sunday Igboho. kí ló tún ṣe. mo rí fídíò kan tí aburú mọ́ kú àbí kí ló ló ń jẹ́ tó lọ bẹ́ nìkan tí yẹn bẹ́ fídíò yẹn gan dàyẹ kí. tó ní ọmọ òun ni. ṣé ilé ayé ló wà nígbà tí gbogbo tó ṣe gbogbo kọ́ńtọ̀kọ́ńtọ̀ tó ń ṣe yẹn. ṣe bóyá tọrọ àforíjì ni ebi mo fẹ́ sọ sórí ẹ̀. kò mọ̀ pé ọmọ òun ni nígbà yẹn. ìmọ̀ràn tèmi kàn fẹ́ fún Sunday Igboho ni pé mo ti gbọ́ àmọ́ kó má mú wá sílé mi. Kristo ló ti máa jẹ kó tẹ̀lé rárá. Mo ti dáríjì o àmọ́ kó má wá lé mi. Tó bá wá ilé ẹ̀. ṣé olóyè lẹ́ ń sọ abẹ́lòmí olóyè abẹ́lòmí. Kílẹ̀ wí. olóyè lẹ́ ń sọ abẹ́lòmí ìyẹn yẹn gbọ́n kan. Olóyè ni mo sọ o. mo mọ. ẹni tó ní ọmọ òun ní talking mark tàbí kílẹ̀ ló ń jẹ́ tó ó fẹ́ mú lọ sọ́dọ̀ Sunday Igboho kí Sunday Igboho gbọ́ nǹkan tí yẹn bá. ẹ̀yin alára wa lórúkọ ẹ̀yin alára wa. kó má mú wá sílé mi mo ti gbọ́ ẹ̀bẹ̀ tó bẹ̀ àmọ́ má mú wá sílé mi débi tí ò wá bẹ̀ mí tó máa dọ̀ fi nǹkan wá dọ̀bálẹ̀ fún mi. tó mọ̀ pé Sunday Igboho kì í ṣe ẹnikẹ́ni ebi kékeré ó ti pọ̀ jù. ó pọ̀. ọtí bọ̀bọ̀ yẹn ṣe sí Igboho ó ti pọ̀ jù. ó tú mi láṣọ níta ó wá ló fẹ́ fi ró mi nínú yàrá. irọ́ o kó má mi bọ̀tì kó wà láàyè ara ẹ̀ mo ti gbọ́ bọ̀tì kó má gbà pé kó mu wá sílé òun wá bẹ̀bẹ̀. ẹ jọ ẹ bá mi bẹ̀. ẹ ṣeun gan ẹ ṣe bẹ bàbá mi. òòṣà mi òòṣà now let's watch this. ẹ gbé ojú yín sókè tí Facebook ẹ má bínú gbẹ̀yìn mi nílé ṣó ẹ̀ fún yín torí Facebook gbogbo page mi náà ti rìpọ́ọ̀tù TikTok bí ṣe ń gbàwé èèyàn wọlé báyìí ló ń já wọn bọ́ọ̀lẹ̀ bí ṣe ń gbàwé èèyàn wọlé báyìí ló ń gbó ti sú mi gbogbo page mi pátá náà ti rìpọ́ọ̀tù ẹ̀tẹ̀dẹ̀ ẹ̀ ń wo ṣòwò tó bá nǹkan bá wa power tap ẹ̀ bá wa ṣe kinní kan ẹ̀ ní ṣe so wọ́n pè èèyàn kan náà la rí gbé wọlé Alaba Musa lábàádẹ́ kéèyàn gbé wọlé Alaba Musa now ẹ ká sáré wò àwọn tí ẹ gbójú òkun lé pé tó bógun bá dé Nàìjíríà ní àmì. ó gbọ́. ṣó ń gbọ́ tó ń dùn Kùránì ò lè gbà ẹ́ ṣe àwọn eléyìí wọ́n ti mú sàǹgán ọ̀rọ̀ wọn wàá pé táwọn fáwọn bá ń fa kínní wàá pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n rà yín kalẹ̀ tẹ bá ti sọ bá máa kó yín láyà jẹ ó bú Kùránì ẹ̀yin náà máa wá bọ́ta bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe sọ pàtó mo wá sórí péjì mi ìwọ ọmọbìnrin ọ̀sìbẹ̀rẹ̀ Ọlọ́run ọ̀wọ́ ná èmi mo gbọ́ nǹkan kan iná yẹn pè mí àṣejù làdùjọ́ náà àṣejù ní 72 virgins iná ti wà òkè iná ó ti wà òkè máa wà nínú náà máa ṣe bábíkì kò lóun ṣe kò ń ṣèmi nìkan máa wà nínú náà náà Fẹlá máa wà ń bẹ̀ àwọn barista Tinubu gan máa wà nínú iná gbogbo tí Tinubu bá jí àjọ máa pín nínú iná ni iná ti wà òkè àṣejù làdùjọ́ náà iná àwọn àṣẹ bábíkì àwọn àṣẹ jollof rice àwọn àṣẹ owó àwọn àṣẹ pati wọ́n ní gbogbo àti bùbá tí ò bá dá nínú iná gbogbo wa ń lọ ó dà olóṣó kan máa ti wà nínú olóṣó máa wà nínú iná àwọn máa ṣe fàájì kú nínú iná àwọn iná náà wọ̀ta iná ti wà òkè ẹ má dẹ́rù bà wá gbà tí mo sọ bẹ́ẹ̀ pé wọ́n fi mí lẹ̀ wọ́n ò pé lè ó ti fa gbó wọ́n fi mí lẹ̀ wọ́n ò ní wá fún mi mọ́ bá ti ṣe nǹkan tí mo sọ kàn yẹn mo sọ wípé you go explain tire wọ́n máa frustrate ń ta inú wọn máa dùn nínú ilé ni. iná abápọ̀ ń bẹ̀ God bless you mo ti àwọn fáǹsì yóò bá wù yìí wàláì kì í ṣèyàn Ọlọ́run ẹnìkan ní Yorùbá wù yìí àjọ máa wọ náà ní wọn fẹ́ tẹ̀lé Yorùbá wù yìí wọ náà iná ti wà òkè iná a máa gbádùn gbogbo àwọn Davido yẹn iná straight ọ̀ṣà àṣẹ mùsùlùmí Wizkid kò ṣáà kírun iná straight kí lórúkọ ọmọ yìí gbogbo wọn talk to me yóò má máa kọ́lọ́run sọ̀rọ̀ mi dayọ̀ ojú
ó yá stick and fight gbogbo wa nínú la máa wà àwọn máa ṣe fàájì inú ná àwọn tó máa dáná sun ẹ̀yìn láyé àwọn náà dé yìí. tó ń gbọ́. wọ́n láwọn túbújì Muhammadu Bello ti rẹ́yìn wọn àtàwọn Muhammadu túbújì wọ́n láwọn ti gba Nàìjíríà ó ti wò wá mo rà pọ̀ sí ẹni o because mi fẹ́ kọ́ ẹ bá mi kọ́ kọ́mẹ́ntì ẹ má yẹ kan fún mi ní ẹ má yẹ kan sanction mi ẹ jọ fídíò tí mo play yóò dà kó yẹ kí n play Ọlọ́run ló máa ṣàánú mi àtàwọn fans mi ẹ jọ ẹ bá mi tẹ top of production yìí ẹ bá mi kọ́ kọ́mẹ́ntì ẹ lè kọ́ kọ́mẹ́ntì 200 èèyàn kọ̀ọ̀kan 200 ẹ bá mi kọ́ 200 kọ́mẹ́ntì èèyàn kọ̀ọ̀kan ẹ jọ so wọn ní sámi ní gbàgà. Gba Muhammadu Bello Tuguji ó ti ní olóòní Nàìjíríà ń sìn iṣẹ́ aláwù àwọn bọ̀dá àwọn náà sọ pé ẹ̀kẹ́ bá ṣe gùn yẹn. mo lè fẹ́ sún mọ́ wájú kó tó nǹkan gbèrè tí lè gbé dání ni irinṣẹ́ burúkú tó gbé dání yẹn ló ń bà mí lẹ́rù èyí yẹn bá mi kọ kọ́mẹ́ǹtì ẹ̀jọ̀ bóyá kọ́mẹ́ǹtì kan tó jábà mi kọ kọ́mẹ́ǹtì tó bóyá tí jábà bá mi kọ anything èyí tó gbé dání mi fẹ́ kàn lọ gbé sámi sí gbàgà ni. àwọn ọmọ tàǹkì táwọn kí lórúkọ ẹ̀ àwọn Nigeria military tí wọ́n gbé wọ̀lú wọ́n ti gbá ọmọ tàǹkì wọ́n ti ìyá kan tí ìyá ni bí ìyá ni wọ́n àbí bàbá wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi nísìn ìwọ tó bá fẹ́ o lè béèrè má sẹ́ǹdì ẹ̀ sí ẹ tó bá ti lè wò àwọn àmì Nàìjíríà wọ́n kàn ń ṣe àwọn gáìsì yẹn ló ẹjọ́ náà mo fẹ́ bèrè kíní kan ẹjọ́ o mi ò mọ ní o mo kàn fẹ́ bèrè ṣé àwọn àmì ò lè sá lọ ni mi ì mọ ní o mo kàn àwọn àmì ṣé wọn ò lè sá lọ ni ẹjọ́ ṣé inú òfin àwọn military ṣé àmì ò lè sá lọ ni. What time? All right. What about me? Shut up. Please, if you know, me money, mo ń bèrè. They can run. Please, ṣé táwọn mi bá sá lọ, ṣé máa mú wọn, ṣé máa padà lọ tún wọn. Me money o. Tó tó wà nínú àmì Nàìjíríà máa ti sá lọ. Ògún ni mo fi búra. Mi ò rí ẹni tó fẹ́ bẹ̀ mí. Mi ò rí aláyẹ tó fẹ́ bẹ̀ mí. Tí mo wà ní Nàìjíríà mi. Mo lè máa lọ sálábàárò ní Kútọ̀nù ó pè mí. Mo lè máa lọ ṣe alábàárù ní Kútọ̀nù Ògún gbọ́ they can't ọ̀tẹ́ bàbá mi ọ ní wọn lè sá lọ o why tí wọn lè sá lọ please ẹ jọ kíní yẹn I am curious to know please if you know just let me know please ẹ jọ ẹyọ kọ́ ni wọn they don't surround them no as in tó bá kú bí ọ̀la tàbí lọ sójú ogun má kàn sọ pé ẹ̀wọ̀n ń yàgbẹ́ má dẹ̀ sá lọ sínú má sá lọ sí Kútọ̀nù ṣé yóò lè sá lọ ni they can't you say bring me up I am bringing people up and kini yẹn on drop wọ́n bring àwọn up on drop because wọ́n power tap lórí show yẹn and they go to report page mi so mi láwọn èèyàn mi lè mọ bí tí wọ́n gbé àwọn èèyàn wálẹ̀ lọ sókè bá gbọ́n sókè máa tún já wálẹ̀ padà ẹjọ́ I just want to know wọ́n lè sá lọ ni. Yorùbá wòye. ẹjọ́ bàbá wa ṣé nǹkan question mo fẹ́ béèrè sí pé ṣé àwọn Nàìjíríà àwọn army because amọ̀tàkì ni wọ́n ti gba gbogbo ẹ̀ kódà truck ni wọ́n pe àmọ́ tí truck ló ti yẹ pé it's what they sign for. Ìyá mi iṣẹ́ tí mo wà for 33 years ni. Bàbá wa jọ ẹ jẹ́ kí sáré gbé kọ́ọ̀lù yìí ná ẹ máa enlighten wà tẹ́lẹ̀ yẹ kí náà ẹ bá bá pa tap ẹ jẹ́ bá gbósókè sir please somebody should enlighten me o I just want to know. Hello bàbá mi ẹ̀ ní dààmú. tẹ́rí mi ò fẹ́ pé tẹ́lẹ̀ ó kù díẹ̀ mo fẹ́ blọ́ọ̀kì yín báyìí bẹ́ẹ̀ tí ń rẹ́rìn tẹ́ bá. ẹ tó bá ti wọlé ẹ bá wa mute ẹ jọ. tẹ́ bá fáṣù náà bẹ́ẹ̀ tẹ́rí máa tó kọ́kọ́ pè yẹn ó sọ̀rọ̀ kan ẹ notice wọ́n dà pé yín náà ti mọ̀ ń pẹ̀. tẹ́rí mo lọ́ọ̀rẹ́. ẹ bá wa mute ẹ má yẹ ká drop yín yẹn like kéèyàn wọlé kó má mute.
mo lọ́rẹ̀ẹ́ kan ọmọ Pakistan ìgbà tó bímọ tí mo lọ lé ẹ̀ mo wá rí pé wọn ò dán rí ọmọ létà mo wá bí pé ebi Islam ní pé kẹmọ ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ orí kí làwọn fẹ́ mọ stress ọmọ tuntun fún pé àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn náà pé tó bá dàgbà kó ṣe irun. Fúlàní ló máa ń dán rí ọmọ kò ń ṣe Saudi ò kì í dán rí ọmọ wọn. Àlọ́rọ̀ yẹn ni mò ń sọ pé màá yẹn sọ lẹ́ẹ̀kan ṣé dáhùn Fúlàní yìí ti ṣe wọ́n ń jàǹbá tí èsì kékeré o. àmọ́ bàbá mi á ní òwò lè fọ́ ẹ̀gbọ́n bàbá mi á lóò lè fọwọ́ sí ọmọ tí tó bá nírun lórí wọn lẹ́gbìn ni àti wọ́n fi sáyìn fákádà ara wa lọ àwọn wèrè. àmọ́ tẹ́ ẹ bá wo 80% àwọn tí ń dalẹ̀ Yorùbá rú lónìí Mùsùlùmí ni. ẹ ṣe ń gbọ́ aláwọ̀ akíbarò àwọn náà pariwo yẹn. kẹ́ ẹ lè rí ẹ wo àwọn tí ń jà ní ilẹ̀ Haúsá tẹ̀ ń wò yìí Haúsá ni gbogbo wọn kò sí Fúlàní ẹyọ kan bẹ́ẹ̀ o Fúlàní ní kọ́ńtró wọn pé ẹ lọ kú. fájì ń dúró dé yìí lọ́rùn. 72 lọ́run. Fúlàní èsè ìran gidi o. wọn dẹ̀ bá wa roore mo wà píláfọ́ọ̀mù kan lónìí wọ́n bú Tinubu gbà mọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn rò kí mo fẹ́ gbìjẹ̀ nígbà tí mo wá ń sọ̀rọ̀ mo ní òkè tí ìbá ṣe pé gbogbo wa ní Nàìjíríà èdè Fúlàní mú wa just single tribe minority ó sì ń dààmú gbogbo wa tí wọ́n bá pa yín Ọlọ́run ló mú wa Allahu Akbar tí mo lù wọ́n bá kú ẹ dáràn tẹ́ ẹ bá pa wọ́n ẹ dáràn ṣé bá ti mọ̀ bá lọ ni. Òbí tí ń sunkún pọ̀ fẹ́ ṣe president bó láwọn owó náà ní ká kọ̀ sí tiẹ̀ náà. àwọn kwakwa ń so ADC yẹn àwọn eziko tẹ̀lé àwọn màgbà wọn lè wọlé. gbogbo làwùsá wà wọ́n ti wọlé lọ. mi ò láìkì Tinubu o àmọ́ tó bá kù kí n dìbò fún Òbí nínú ADC kwakwa ń so àǹkóńkó ń so tó ti ń dé fìlà white and red yẹn. Yorùbá wuyì èmi kọ́ mo yẹ. yàtọ̀ ní Òbí àti Buhari. bá wọlé ní ìsìn àwọn Yíbò ọmọ dúnyàn bẹ́ẹ̀. nínú ìran Yíbò Anambra ló ya olórí burúkú jù láyé lọ́rùn follow by Enugu. ẹ béèrè lọ́wọ́ anybody. kí ló máa ń ṣe l'Anambra o. àwọn ló yọ olórí burúkú jù. kí ló máa ń ṣe ń bẹ̀. wọ́n ní wọ́ọ̀bìà wọ́n ló lè wọ́n lọ́kànjúà wọn ò ní tẹ́ lọ́rùn gbogbo wà burúkú ayé ẹ béèrè lọ́wọ́ anybody. pé láti Musa wáyé àwọn tó bá mọ̀ nípa alẹ́ Yíbò kí wọ́n sọ fún yín pé irú ìran wo nìran tí wọ́n ń pè láwọn Anambra wọ́n worst ju Fúlàní lọ. ẹ wá wò ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ́gbà tó pé tá a dẹ̀ mọ̀ àmọ́ iye àáfàá Fúlàní tí ó wọ mosque wà ń gbà yẹn tí wọ́n ní wọ́n wá ń jáde táwọn èèyàn máa ń respect wọn tí wọ́n bímọ ládùúgbò. ẹ bá wa fárun bàbá ẹ bá wa round up láàrin ìṣẹ́jú kan ṣáà ẹ bá wa round up. nígbà tí bá ń fárun ọmọ ọlọ́mọ ṣé ẹ mọ̀ kò múrun pamọ́. tó bá wù. ẹ ṣe mo mọ̀ pé ó ti sún yẹn ṣe bókà fẹ́ bá wa gbóhùn sókè nígbà tí àwọn Fúlàní máa ń wá sí ọ̀dọ̀ wa tó máa ń ṣe irun tó ń jò kíní kan pé ká wá irun tó gùn àwọn aṣọ tó máa ní ká fún àwọn gbà yẹn tó máa fún wọn ní ìró àti bùbá wa a máa fún wọn ní ṣòkòtò àtẹ̀wù mi ò rí kán wọ̀ rí ibo ni wọ́n kó sí tó bá fẹ́ bá wa gbóhùn sókè àbẹ́yìn ní àwọn aṣọ tá a fún wọn gbà ìṣẹ́ kíkọ́ wọ̀ rí ẹ bá wa enlight ẹ bá wa ṣàlàyé ṣé àwọn àmì ò lè sá lọ ni. mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ìyá mi. ẹ bá wa sọ tó ìmọ̀ àti sá lọ. tí mo bá ń argue pẹ̀lú I will be the most useless man tí mo bá ń argue pẹ̀lú gynecologist àbí ẹni tí mi ò mọ̀ ṣe rí ọ̀rọ̀ iṣẹ́ tí mo mọ̀ tí mo yàn láàyò for 33 years tí mo wà nínú ẹ̀ ṣe rí níjọ́ tẹ́ bá ti sign bóyá ẹ lọ through NDA ní o Nigerian Defence Academy bóyá ẹ lọ through Depot Nigerian Army ní o bóyá ẹ lọ through short service course in Command Staff College Jade ní o níjọ́ tẹ́ bá ti sign that woman, that is the day you choose to be awake when others are sleeping. That is the day you have choose to lay down your life for your country. That is the day you have choose to see that you give up your life for other people to live. Kò síbi tó ń lọ. Lórí salary 90,000 naira. Ẹ máa gbọ́ ìyá mi kò tiẹ̀ tó 90 kò tó 90,000.
private soldier 40,000 ni kí ni mo fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé kò ń ṣe pé àwọn ará bíi kò ń ṣe pé wọ́n lágbára tó wà ṣùgbọ́n àwọn politician yẹn náà ń ṣẹ̀mí wa légbodò nítorí pé cash cow ni n táwọn ń rí jẹ ń bẹ̀ ni ṣé ti yín mà n tí wọ́n ń rí jẹ ń bẹ̀ tí ẹ bá lọ wo history Nigerian army ẹ lọ sílùú tó ń pè ní Liberia, Sierra Leone, gbogbo Rwanda, Somalia, Sudan kó tó di pọ́n tó bẹ̀rẹ̀ ń sìn èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo débẹ̀ mo jagun adẹ̀jàjáyè and all these countries are living fine today ṣe rí n tó ń ṣẹlẹ̀ tán fi ń pa àti brigadier àti colonel tán pa yìí ṣe rí àwọn olóṣèlú wọn fi ń jẹun ni bàbá Tinubu mọ tán lè ṣe CDS mọ tán lè ṣe Minister of Defence mọ tán lè ṣe because wọ́n mọ̀ pé tán bá ṣe ọ̀nà oúnjẹ ò ní síbẹ̀ fún wọn mọ́ ṣọ́ọ̀mù ti eyín mọ̀ ọ̀nà oúnjẹ ò ní síbẹ̀ sójà tó bá sá ogun you are not a real soldier ìbọn ti bà mí lẹ́ẹ̀mejì mo survive mi ò join ní àmì torí owó tán mo join kí n lè rí i pé àwọn èèyàn ń rìn wọ́n yan fandafanda àwọn èèyàn lè rìn lóru ṣùgbọ́n lè ní tó ṣẹlẹ̀ Nàìjíríà ọwọ́ commander in chief ló wà ọwọ́ vice president ẹ̀ ló wà ọwọ́ minister of defence chief of defence staff ló wà nítorí owó tán rí bẹ́ẹ̀ kò lè jẹ́ kán sọ̀tọ̀ ṣọ́rọ̀ mi yé yín kò lè jẹ́ kán sọ̀tọ̀ tó wà mẹ́ so kò sí sójà tó fẹ́ sá lójú ogun tó bá sáńbò ló ń sá lọ mọ́. ẹ mọ̀ pé mo lè fi style lọ sí Kútọ́nù. tẹ bá fẹ́ resign. mo resign mo fẹ́ sá lọ ni. ìyẹn náà ń pè ní àwo sójà ẹ bà nǹkan jẹ́ mọ́ tẹ bá sá lọ. àwo sójà mo bẹ́ ó máa fún mi lórúkọ àwo sójà ó ti tàn. no bẹ́ẹ̀ kí ìtẹ̀ yìí máa fi sá lọ yẹn ẹ ṣe resign. wọ́n tó máa gbà kéèyàn resign wọ́n tó bá fi lẹ́tà resignation letter kalẹ̀ wọ́n lóṣù 6 wọ́n lè má ti fọwọ́ sí